Rasheed Imam, Kalẹ́ o. ẹ káalẹ́ sà, ẹ káàbọ̀ sà o. Yes sir. Ẹ pé tó. Mùsùlùmí ni yín pọ́nbélé. Bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ah, nígbà mo ti rí Rasheed tí mo ti rí mọ́mú kí ló tún wá kù. Àbí? Mo ti wá sórí ètò yìí dáadáa. Ṣẹgbẹ́. Tọ́ ẹ káàbọ̀. Ẹ má bínú brọ́dà mi. Àkọ́kọ́ náà ni pé lórí ọ̀rọ̀ ẹ dákun ẹ jẹ́ n béèrè báyìí ṣálá wà aláǹkọ́ ṣálá wà láyé àtàláfíà. Ó wà láyé àtàláfíà. Ok, aláàdá báwo lẹ ṣe lè fi hàn wá báyìí báyìí pálá wa. Àlè fọlọ́run. Ọlọ́run Olódùmarè ìrìn àjò wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ rí i pé mo béèrè lọ́wọ́ yín pé ṣálá wà láyé àtàláfíà ló wà. Òye mo wá ní aláàdá ẹ fi hàn wá báyìí pálá wà ó ṣànílé aláàṣà láàyè. So àwọn kan ṣáwà ní mọ́kà ní ìsìn tán wà láàlọ́ ẹ pe kọ́ọ̀lù nínú àwọn tó wà ńbẹ̀ ní ìsìn pé a fẹ́ rà láà o ẹni dá a bá ṣàwà lọ lé ó yẹ ibẹ̀ yẹn ní tó pọ́n èèyàn lé ní kó nítọ̀ wọn yọjú sí èèyàn ẹni bá lè sọ pé bíi lọ́dọ̀ mi bíi nílé mi so bálá bá wà òun dà. Kí ni insurance kí lẹ lè tọ́ka sí nínú ayé ẹ má bínú kí lẹ lè tọ́ka sí nínú ayé tẹ́ ẹ lè fi hàn wá pé àlá wà. A lè tọ́ka sínú ayé pálá wa. Sọ̀rí, ẹ má bínú, mi ò wá fún interview mi lọ́wọ́ afẹ́ ní kankan. Gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́ ẹ jẹ́ ṣé bìlífù náà mo ń bọ̀ ṣé bìlífù náà ẹ fi ń gbáyé ẹ ń fi bìlífù gbé náà ni àbí ìgbàgbọ́ lẹ fi ń gbé ní 2026. Bẹ́ẹ̀ni sir. Àbí brọ́dà mi ṣé ẹ mọ̀ tó mọ̀ believe ṣé ẹ ti ṣe research sí pé what is the meaning of belief. Nígbàgbọ́. No believe ní definition. Okay sir. Ẹ mọ̀ tó mọ̀ believe. Okay. Belief ni someone to blind in something to think something is true kó máa rorí pé nǹkan dòdòdó ó yẹ mẹ́yẹn to have faith or trust someone or trust something that can never see ó yẹ so to feel confident that something happen láì ṣe kó rí brother mi you are a Muslim with anything láì ṣe pé any evidence kankan evidence wo ni ẹni to become a Muslim. Evidence. Yes. Mo ní mo fi become a Muslim. Wọ́n bí mi sínú Islam. Wọ́n bí yín sínú Islam ni right. Ṣé ẹ mọ̀ pé bá ṣe bí yín sínú Islam yẹn náà bí ẹlòmíì náà sínú nǹkan míì tóun náà dẹ̀ ń ṣe. Wọ́n bí Judaism sínú Judaism wọn ó dẹ̀ ń ṣe wọ́n bí Christian sínú Christianity yẹn ń ṣe wọ́n bí a lot of people sínú nǹkan wọ́n dẹ̀ ń ṣe that is not an evidence. Ọlọ́run kàn ní kó jẹ́ pé ibi tó máa gbà wáyé nìyẹn ó gbàbẹ̀ ó dáyé kò túmọ̀ sí pé ìwọ fúnra ẹ ò nídìí láti lè ṣe research kó lo ọpọlọ ẹ pé okay what is going on in this life. Ṣé gbogbo ẹni tí bàbá ẹ bá mutí lòun náà mutí ni? Ṣé gbogbo ẹni tí bàbá ẹ bá ń fa igbó lòun náà ń fa igbó? Must you do what your parents did without evidence? Only one evidence you have is to tell us that okay wọ́n bí mi sínú ẹ̀ ni. Alright, ǹjẹ́ ẹ mọ̀ àwọn tí wọ́n ń pè ní ẹlẹ́bọ? Mo mọ̀ wọ́n. Ǹjẹ́ ṣẹbọ dáa nínú Islam àbí ò dáa? Nínú Islam mo bọ̀. Mo ní ṣẹbọ dáa nínú Islam àbí ò dáa? Nínú Islam gẹ́gẹ́ bá ṣe fi kọ́ wa pé kò dáa. Kò dáa.
ní ti kálukú dẹ̀ nígbàgbọ́ pé ìtumọ̀ ẹbọ àkọ́kọ́ ni kéèyàn ó forí balẹ̀ fún nǹkan míì yàtọ̀ sí Allah, àbí bẹ́ẹ̀ kọ́? Àbí bẹ́ẹ̀ kọ́ sà? bẹ́ẹ̀ náà ni sà. Good. Ó wá yẹ kẹ́ ẹ lè béèrè wípé ẹ dákun nínú Kùránì kí ló dé tí Allah sọ pé káwọn màláìka forí balẹ̀ fún Ádámọ̀ tó bá jẹ́ pé ká forí balẹ̀ fún nǹkan míì ẹbọ ni Allah ò dẹ̀ fẹ́. Kí ló dé tí Allah ní ẹ̀yin màláìka ẹ forí balẹ̀ sùjúdù lọ́jà lò ẹ forí balẹ̀ fún Ádámọ̀? Ení nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, tó bá jẹ́ pé ká béèrè nǹkan lọ́wọ́ nǹkan míì yàtọ̀ sí Allah, ọwọ́ Allah nìkan láti gbọ́dọ̀ béèrè oore, tó bá jẹ́ yẹn lẹ́bọ, ẹ wá béèrè wípé kí ni ń tàlà ṣe direct fẹ́ darí láyé? Ṣówó ni Allah fún yàn direct tó kàn rí credit alert from Allah láì ṣe pé o ṣiṣẹ́ orówó? Sọ nǹkan tó ṣe nínú ayé tó ṣe pé God ló fún ẹ direct, bí kì í bá ṣe pé nǹkan kan ló máa lò láti lè fún ẹ ní nǹkan yẹn. God tó bá máa ṣe nǹkan fún yàn tó bá jóun ló lè ṣe, ó yẹ kó ní fóònù tó máa fi ṣe transfer. God yẹn máa ní fóònù tó máa fi ṣe transfer. Àwọn tó bá béèrè owó lọ́wọ́ ẹ̀ á ṣe transfer fún wọn. Wọ́n ní kó pray, tó bá wá pray tán lọ ṣiṣẹ́. Why must you work after praying? Kí ló dé tó tún máa ṣiṣẹ́ lẹ́yìn tó ti béèrè? Oye, so God tó bá lè sọ fún ẹ pé má wọrí gbogbo nǹkan ni màá ṣe fún ẹ, tó bá béèrè ilé, oye, kàn fi ilẹ̀ hàn God yẹn pé God ilẹ̀ mi rè, kí lè tó má kò dé pálí mbẹ̀. Why must you work for the ìwọ ló ṣe máa pé bíríkìlà tó máa la foundation wàá kọ́? Is that mean that God ló ṣe? Oye, gbogbo tí wọ́n wá rò pé God ló ṣe yẹn, àwọn tí ò ní believe nínú God yẹn títí wọ́n wá tó wá dáa ju tiẹ̀ lọ́nkọ́ta ló ṣe yẹn. Mi ṣe rí for you to be kó jẹ́ lẹ́sìn, mo máa ń sọ̀rọ̀ kan fún wa pé kò sí ẹ̀sìn nínú ayé. Any God tó máa present fún ẹ, béèrè wípé kí ni God yẹn ṣe nínú ayé, ta ló ṣe é fún? Tó bá lálàá ló ń gbàdúrà tó fi débi tó dé, bóyá òun ló ń jẹ́ kẹ́mi ẹ̀gùn tó fi kú. Àìmọye ẹni tí ò ní gbàgbọ́ nínú Allah tó dàgbà jù ẹ lọ, kí ló ṣe àwọn kù? Oye, tó bá lálàá ló kọ́lé fún ẹ, àìmọye èèyàn tí lé wọn ra tiẹ̀ padà nù tí wọn ò dẹ̀ ní gbàgbọ́ nínú Allah. Tó bá lálàá ló fún ẹ lówó, owó rẹ tó wà ní àkáǹtì rẹ tí ń gbé ẹ̀mí rẹ ga hùn, àwọn kan lé wọn ní times 500 ẹ̀ lákàǹtì tí wọn ò tún máa ń tọ́ fẹ́ fi ṣe, wọn ò dẹ̀ ní gbàgbọ́ nínú Allah. That is why God, religion is a scam. Oye, religion scam lásán ni. Okay now, ìwọ tó bá ń ṣẹ̀sìn, fún wa ní nǹkan kan tó yàtọ̀ nínú ayé tiẹ̀ tá a lè fi mọ̀ pé wọ́n ń ṣẹ̀sìn. Tèmi bá ti ń ṣẹ̀sìn nínú ayé o, nǹkan báyìí láyé mi fi gbọ́dọ̀ yàtọ̀. Can you just point one? Can you show us the God? Ṣé o lè fi hàn wá? In tó dẹ̀ yẹ kó o lè fi hàn wá ni pé God tí mò ń sìn tó ṣe nínú ayé tèmi rè, tẹ́ ẹ bá dẹ̀ wáyé tí yẹn lè bá òun dà. Àbí? Okay, sir. So àwọn ẹni yìí no ẹ máa gbọ́ ẹni sùúrù. Ẹni tí wọ́n sọ fún yín pé òun ló dáyé ló dọ̀run, àkọ́kọ́ ni pé wọ́n sọ fún yín pé ó ní déédéé ni. Ẹni tó bá jó ní déédéé, ṣé ó máa rán prọfẹ̀tì ilẹ̀ ibì kan sẹ́yìn láì ṣe pé fẹ́yìn ní prọfẹ̀tì tí? Ẹni tó bá jó ní déédéé, ṣé ó máa sọ wípé èdè kan lòun máa bá ẹ sọ nínú sàárè? Ẹni tó bá jó ní ṣẹ́nu ayé tá a wà yìí jọ pé ẹni tó dá ayé yìí ó ní déédéé ni ṣá? Ẹnìkan bímọ ẹnìkan ò bí, olówó kan sunkún lójoojúmọ́ pé kọ́lọ́n kan tiẹ̀ fóun lẹ́yọ kan, nígbà tí tálíkà ń bí mẹ́wàá tó tún ṣẹ́yún póun ò bímọ. Oye, àìmọye èèyàn nínú ayé tí ò rí jẹ, oúnjẹ òórọ̀ lẹ́lòmíín wá káàkiri, ẹlòkan dẹ̀ kó oúnjẹ sínú store ó dẹ̀ ń bàjẹ́ mọ́ bẹ́ẹ̀. Oye, so now báwo náà ṣe máa sọ fún ẹ pé ó ní déédéé ni? Wọ́n lóun ló kọ kádàrá nìtumọ̀ pé n tó kọ mọ́ ẹ kó tó wáyé, wọ́n tún wá ní kó gbàdúrà. Why must you pray nígbà tí kádàrá ti wà? Ẹni tó bá ní gbàgbọ́ nu kádàrá ò gbọ́dọ̀ gbàdúrà náà, ẹni tó bá ti gbàdúrà ò ní gbàgbọ́ nu kádàrá. Anything tá máa present fún ẹ nípa God kò lè possible tó bá jó ní ròrí tó máa ròrí. Break tó ń ṣe yẹn, break it down ní kọ̀ọ̀kan máa wá yẹ̀wò, wàá mọ̀ pé kò possible, irọ́ burúkú ni. And let's make peaceful conversation, my brother. Gbogbo ìgbà náà kọ́ láàmà sáré wọnú Kùránì, ẹ jẹ́ ká lo sense wa náà. Àwọn tí wọ́n kó wa lẹ́rú fáìmọye ọdún, ẹ mọ̀ tún mọ ìkóni lẹ́rú ni ṣá, kán kó yẹn lẹ́rú fáìmọye ọdún, wọ́n wá wò ó pé nígbà tán kó wa lẹ́rú yẹn wọn ò rántí God, nígbà tán wá ṣòwò ẹrú yẹn tán wá rántí pé God bá wọn sọ̀rọ̀. Ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ó ti bọ́lẹ̀ gbàdé ẹ̀jí kọ́ sọ̀rọ̀. No, Mr. Rasheed ó wà ń bẹ̀ o. Ta ló wá bọ́lẹ̀? Okay.
oye so Mr. Rasheed ẹgbọ́n sókè. wà á bẹ̀ mọ́ ń da yín lò mú ń gbọ́ yín ọ̀pọ̀ lè yín sà. so àwọn ẹni yìí wọ́n lo nǹkan yìí láti dìsífù wa ìtànfẹ́ká jẹ́ náà là ń jẹ́ yìí kí dẹ̀ ní ìtànfẹ́ká jẹ́ ni pé gbogbo ìran tó bá ti ní believe nínú God ìran yẹn ò lè ṣe rere. L'Amẹ́ríkà ẹ lọ wo gbogbo developed country wọn ò ní believe nínú God gbogbo ìran tán bá ti gbé orílẹ̀-èdè wọn ayé wọn sọ́wọ́ God wọn ò lè ṣe rere kódé èèyàn tó bá gbọ́wọ́ ẹ̀ tó bá gbáyé ẹ̀ sọ́wọ́ God onítọ̀ wọn ò lè ṣe rere torí time tí gbogbo ayé bá ń struggle ó máa lọ pray ni Amẹ́ríkà náà ṣe rere báyìí. ṣé Amẹ́ríkà believe nínú God? Can you prove for me that báwọn Amẹ́ríkà ṣe ń lò gbésí ayé wọn ìṣẹ̀mí wọn yẹn jọkàn ní believe nínú God? ok sir. àwọn ò gbé religion sórí. bẹ́ẹ̀ ṣe mention wọn ní ìsìn ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀. I'm telling you the fact. Kódà àwọn tó gbẹ̀sìn wá fún wa they don't okay for example let me give you an example. Ẹ̀sìn sọ fún Islam sọ fún wa pé gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ lẹ gbọ́dọ̀ believe pé ayé gbọ́dọ̀ parẹ́ ó dìgbà tẹ́ ẹ bá kí jímọ̀ tán kẹ́ ẹ tó dúpẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. ń gbọ́ yín sà máa pẹ̀lú bẹ́ẹ̀ ni. Ṣẹ́ni tó bá wá ní believe pé ayé lè parẹ́ at the same time anytime àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ yẹn kọ́kọ́ jẹ́rọ́ náà torí gbogbo ayé ò lè wà ní Friday lẹ́ẹ̀kan náà àkọ́kọ́ nìyẹn o gbogbo ayé yóò lè wà ní Friday at the same time which is ayé ò lè parẹ́ bákan náà ayé àwọn lárúbáwá náà ló máa parẹ́ Friday. Iye tó tún wá kún òun ni pé ẹni tó bá ní believe pé jọ Friday o ayé ò parẹ́ ṣérú ẹni yẹn gbọ́dọ̀ ní mission 2030 àwọn lárúbáwá ní mission 2030 tí wọ́n fẹ́ kọ́ àgbáyé míì sórí omi billions of dollars náà fẹ́ fi kọ́. Ṣé kò yẹ ká máa rò pé nídìí gbogbo yẹn níta bá ti rí jẹ ṣáàjà máa jẹun ká máa mú kò ní ta ló sọ fún yín pé àti 2030 tá láò ti ní pa wọn rẹ which is wọ́n gbé ideology yẹn wá fún Áfíríkà láti lè fi kó wa lẹ́rú ni. Oye wọn lárúbáwá ní mission wọn ò retí pálá ń bọ̀ pálá fẹ́ payé rẹ ìwọ mùsùlùmí Nàìjíríà dẹ̀ ń retí pálá ò payé rẹ. Oye kí ni ẹ dákun ẹ má bínú o ok ńgbà tán fẹ́ present God yẹn níbi tó wà yẹn ń dà wọ́n wá ní àwọn èèyàn wa wọ́n wá ń jà sí òkúta wọ́n lọ ná millions lọ sílẹ̀ onílẹ̀ wọ́n wá ń jà sí òkúta wọ́n tún wá nítọ̀ ṣé ẹ ti jà sókúta yẹn tán ṣé ẹ ti kí ìṣe ok the next thing ni pé ẹ tún ra òkúta o ǹjẹ́ kí lẹ fẹ́ fòkúta yẹn ṣe ẹ máa sọ fún òkúta yìí ẹ tún ṣe yẹn tán wọ́n tún ní tó ṣẹlẹ̀ ni pé ṣé ẹ ti ṣe yẹn tán ẹ tún máa bẹ̀rẹ̀ sí sáré ní ìsìn láàrin òkúta o eré kíni wọ́n ní láàrin bí ilẹ̀ ti máa sáré lọ sáré bọ̀ aláàjì tá ń pọ́n ọ̀nàrẹ́bù tá ń pọ́nlé nínú ìlú gómìnà wa ń sáré lọ sáré bọ̀ wọ́n ń kàn gùn nídìí àṣà aláṣà ìṣe oníṣe nídìí ìkun oníkan odindi gómìnà. Oye so gbogbo tó wá ṣe ń bẹ̀ yẹn wá dá lórí stone why must it be stone kí ló dé tó béèrè pé ṣé gọ́ọ̀dù bí ṣe stone ni tá a dẹ̀ rí ọ̀rọ̀ tó fìdí múlẹ̀ wípé gbogbo tí ń jẹ́ràn agbègbè wọn yẹn they believe in stone torí pé stone worshippers ni wọ́n. Stone age stone cold. Stone worshippers ni wọ́n káànábì tó dé gbogbo nǹkan wá ń ṣe lánàá kan káànábì tó dé wọ́n máa ń pa kájà sọ́wọ́ òsì ni Muhammad ó ní wọ́n máa pa kájà sọ́wọ́ ọ̀tún and then kájà is kájà gbogbo nǹkan wá ń ṣe lánàá náà ṣe ń ṣe léni oye ṣé nǹkan wá ń ṣe lánàá tá ṣe ń ṣe léni yẹn o mọ̀ pàṣẹ aláṣà ìṣe oníṣe o tún wá jẹ́ orúkọ lárúbáwá ẹ̀yin tẹ́ ń jẹ́ Rashidi yìí nìsín níjọ́ tí wọ́n fún yín lórúkọ yẹn nìsín wọ́n rò pé orúkọ Islam ní tàn ní mọ̀ pé ó kọ lárúbáwá ní ṣé Islam ṣẹ́sìn kò tí ẹ̀sìn tí ń jẹ́sìn gan tẹ bá mọ̀ pé ẹ̀sìn wa yín náà ẹ bá wa sọ̀rọ̀ ọmọ Yorùbá ni yín ẹ já mọ̀ bóyá ẹ̀sìn wà nínú ayé àbí òsì. ọmọ Yorùbá ni mí bọ̀yọ̀ ìlànà tèmi ń tọ̀ ó yàtọ̀ sí ìlànà ẹ̀sìn náà ṣé ń gbọ́ mi. À ń gbọ́ yín dáadáa. Ìdílé tí mo ti jáde ni mo fi ń jókòó ṣé ń gbọ́ kì í ṣe pé bóyá mi yẹ kí wọ́n sọ lórí ètò nígbà. Ṣé inú ìdílé yín náà ti ń jẹ́ Rashidi yẹn? Orúkọ tèmi ni Rasheed. Ìmáàmù yẹn ńkọ́? Ìdílé tí mo ti jáde. Ìdílé yín náà ti ń jẹ́ ìmáàmù nílẹ̀ Yorùbá ìdílé kan wà tán ti ń sọmọ ní ìmáàmù. ẹ̀yin imagine. Ok ẹ jẹ́ ká ṣe báyìí brother mi gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí tẹ́ ẹ jẹ́ mo dẹ̀ mọ̀ pé you are conk and original Muslim bẹ́ẹ̀ ṣe jẹ́ Muslim yẹn ìjẹ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ pẹ́ bóyá àwọn tí ì ṣe mùsùlùmí
àti mùsùlùmí ó wá dìjà ó di wàhálà. Ǹjẹ́ ta lẹ máa tẹ̀lé lẹ́yìn mùsùlùmí tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ yín lẹ máa tẹ̀lé ni àbí àwọn tí ì ṣe mùsùlùmí tó wá bá yín jà? tí wọ́n wá bá mi jà ní tí wọ́n bá mi jà ní táwọn bá Islam jà bá Islam jà ní because èmi ò tí wọ́n wá bá ẹ máa gbọ́ táwọn bá Islam jà tẹ́yìn dẹ̀ jẹ́ mùsùlùmí. tí wọ́n bá ìsìlámù jà mi lè jẹ́ mùsùlùmí tí ẹ̀yin ò bá ti bẹ́ mi jà mi ò ní láti bá jà. Kí ni Kùránì yín sọ fún yín? Kí ni Kùránì yín sọ fún yín nípa ẹni tí kì í ṣe mùsùlùmí? Ǹjẹ́ bí kan wà nínú Kùránì láti bẹ̀rẹ̀ dé parí torí pé kẹ́ ẹ bẹ́ni tí ì ṣe mùsùlùmí ó ṣe? kò sí ní ká Kò sí. Good. Ṣé ẹ mọ̀ ìdí tó fi wá bẹ́ẹ̀? Ìdí tó fi wá bẹ́ẹ̀ ni pé Allah ni olùṣini lọ́nà. Allah ló olùfinimọ̀nà. Tá máa wá gbé Kùránì dé lu yín, that means àwọn kan ṣìnà àwọn kan mọ̀nà. Ìyá lè mọ̀nà kọ́mọ ó ṣìnà, ọmọ lè mọ̀nà kí ìyá ó ṣìnà. Tẹ́ ẹ bá ti wá ṣìnà tán tẹ́ ẹ ti mọ̀nà, àwọn elédèkedè dẹ̀ wà láàrin yín. Àwọn elédè míì àwọn lè mọ̀nà. Àwọn tó wá mọ̀nà nínú àwọn elédè míì yẹn ọmọ wa fìyà ẹ̀ lẹ́ńlé á nítorí ìyá àwọn ò ṣe Islam, òun ò lè mú lọ́rẹ̀ẹ́ torí ẹ̀sìn àwọn ní káwọn ọmọ mú ya àwọn lọ́rẹ̀ẹ́, yóò wá lọ́ọ́ mú Fúlàní eléyìn gòrò mọ́là tó kiri ẹ má ìrèké. bínú sáà kí mo lè béèrè Okay. pẹ̀lú ọ̀rọ̀ Ẹ béèrè. bọ̀ ṣé àwọn arábìtẹ́nsọ̀ yìí ṣé wọ́n bá wa gbé ni. Kí lẹ rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀ sà? Ẹni ilẹ̀ Arab ni ẹ̀sùn ti jáde sí ẹni tí ń fílẹ̀mù wa. Ok. Ẹ sọ̀rọ̀ dáadáa, ẹ sọ̀rọ̀ dáadáa, bí mi ni mi gbọ́ yín fẹ́ sọ̀rọ̀ yìí. Ẹ sọ̀rọ̀ dáadáa bí ọkùnrin. tí ìdáhùn béèrè Mo àkọ́kọ́ ti ń dúkìá díẹ̀ ni mo tún pé kí n wọ mo tún. Ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù Mr. Jeja. Kí lẹ rí? Mò ń bọ̀ ẹ ní sùúrù. Ẹ béèrè ń sin pé ṣáráàbù ń bá wa gbé ni. Mo wá ní kí lẹ rí? Kí lẹ rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀? Mo ní pé ṣe ń pé no always dákọ̀ èdè kéde ọ̀kọ́ bí ti pé nǹkan tá everybody wa lọ kọ́ ní madrasa ìtẹ́lẹ̀ mi kọ́ lẹ́nu pé èdè elédè àbí kìnìún kan à ń bára wa à ń kó èdè elédè àfi ń bára wa jà ẹ̀ pé tó ó kéde àwọn àṣà aláṣà là ń gbé lọ́wọ́ sáwọn yẹn wa ṣé ń gbọ́ mi sọ. Mo ń gbọ́ yín dáadáa ó yá. But always tí ẹ fi máa ń sọ yẹn mo máa ń ṣe kí ni máa ń kápá yẹn àkókò dá but mo ti ní Ok, lẹ́yìn tó mo bá ń dé bọ̀. lọ ẹjọ́. Ṣé lójú tiyín Lárúbáwá yẹn èdè wa ni? Èdè wa kọ́. Ok, ǹjẹ́ tá a bá wá lédè elédè ni ṣáà ṣe mistake ni? Ẹ ṣe mistake. Alright, ibo wá ni mistake yẹn wà tẹ́ fẹ́ fàyọ gangan? Ení mò ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ mọ bẹ́ẹ̀ sì ṣe wá Áfíríkà at first, ǹjẹ́ mọ̀ pé ogun ni pẹ̀lú ogun ló fi wọlé? bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni Kí lẹ wí? mo mọ̀ bẹ́ẹ̀ pé ogun ló fi wọlé ẹ̀sìn ilé wọ ọdún kan ní Ǹjẹ́ mọ rọrùn. mò ń bọ̀ ǹjẹ́ mọ àwọn tí wọ́n ń pè ní bẹ́rìbẹ́rì? Béèrè bẹ́ẹ̀ ni sà. Ok, àwọn bẹ́rìbẹ́rì yẹn ni àwọn tí wọ́n gbé Sahara tí wọ́n gba Sahara Desert, Morocco, Algeria, Libya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn Áfíríkà tí wọ́n ti kọ́kọ́ gba ẹ̀sìn tí wọ́n jẹ́ pé ogun ni wọ́n fi gbẹ̀sìn fún wọn. Oye, tí wọ́n wá sọ ọ̀dọ̀ wọn di empire, ìyẹn àwọn Lárúbáwá wọ́n gbẹ̀sìn fún wọn, wọ́n wá sọ ọ̀dọ̀ wọn di empire. Àwọn yẹn ni wọ́n ń dúró as bẹ́rìbẹ́rì. Àwọn yìí ni wọ́n máa ń kórajọ tán máa ń gba Sahara Desert wá báwọn náà ti ṣòwò. Ibẹ̀ yẹn ni ẹ̀sìn gbà wọ ilẹ̀ Haúsá. Látara àwọn ilẹ̀ Haúsá yẹn nígbà tó pẹ́ oye ni ẹ̀sìn ń gbà wọlé sílẹ̀ Yorùbá. Oye
bó tiẹ̀ jẹ́ pé àwọn kan nígbàgbọ́ pé ó gba Mali empire náà wọlé ṣùgbọ́n àti Mali àti Morocco àti Algeria àti Libya gbogbo wọn ẹ béèrè pé báwo náà ṣe gbẹ̀sìn yẹn nígbà tán ti wá gba gbogbo ẹ̀sìn yẹn yẹn ẹ wá dákun nígbà tán ti wá gbẹ̀sìn yẹn dé àǹfààní wo lẹ̀sìn ṣe fún wa brọ́dà mi ẹ fún mi láǹfààní méjì tí ẹ̀sìn ṣe fún wa. àǹfààní méjì tẹ̀sí ṣe. Okay. Ní tèmi o ìgbà tí ṣe fún wa tó jẹ́ mi ò mọ ní ìsinmi nípa ẹgbẹ́ta lọ sí bá sọ̀rọ̀ pé àkàbà bàbá yìí ẹ̀ka tó máa gbà mí sẹ́yìn. no ẹ máa gbọ́ èyí tí èmi ti ẹ̀ fẹ́ kẹ́ tí mo rò pé ẹ máa sọ ni pé ìwà pẹ́sìn ló fún wa ní ìwà èmi ò wá bí yín pé kí ni kọ́nsẹ́pìtì ìwà nínú àṣà àti ṣe Yorùbá tẹ́lẹ̀. èmi fẹ́ kẹ́ ẹ sọ kí ẹ ti ọ̀rọ̀ sí mi lẹ́nu. ẹni sùúrù torí pé máa wá ní kẹ́ líìsì ìwà márùn-ún ẹ wà ní Islam ní ká tọ́jú àwọn obìnrin wa Islam ní ká tọ́jú àwọn ọmọ wa Islam ní ká tọ́jú àwọn òbí wa Islam ní ká dá sáwọn ọmọlàkejì ìwà ní kẹ́ mú gbogbo fàṣẹ yẹn wá nínú Kùránì tó dá mi lójú pẹ̀lẹ́ rí. Ó túmọ̀ sí pé ìjọ tẹ́ ẹ bá mọ kí ni ibo ni ẹ̀sìn ti rí ìwà tó ń wù ìjọ yẹn lẹ máa mọ̀ wípé ẹ̀sìn ò ní kankan àṣà àti ìṣe tẹ́ ẹ ní òdà yìí náà ọ̀dọ̀ wọn náà ti ìnẹ́rìtì ọ̀pọ̀lọpọ̀ lẹ fi ń rò pé ẹ̀sìn dá ẹ̀sìn níwà oye so but n tí èèyàn fi lè ṣẹ̀sìn ó gbọ́dọ̀ lè rí traces ẹ̀sìn yẹn now you supposed to know that okay ìdí rèé tí mo fi ń ṣẹ̀sìn wọ́n ní wọ́n máa bẹ́ẹ̀ sọ lárúbáwá nínú sàárè ó wá yẹ kó yí ẹ pé lárúbáwá nínú sàárè báwo a jẹ́ pé àwọn lárúbáwá ni màláìkà tó fẹ́ wá nìyẹn náà a jẹ́ pé aláàgán lárúbáwá ni yes ibẹ̀ wọ́n ní tó o bá kú àfi kó o kàn kọjú òkú rẹ sí Kaaba why tó o bá ń kírun báwo ló ṣe máa ń fìlì náà wọ́n ní kó o kọjú sí Kaaba tó o bá ń kírun tó o bá wá kọjú síbòmíì Allah ò ní gbà which is Allah kọ́ ló wà láwọn ẹ̀gbẹ́ tó kù torí tó bá jẹ́ pé Allah ló wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì iwájú àtẹ̀yìn kò ní tú síbi kan débi pé tó o bá tún wá kọjú síbòmíì wọ́n Allah ò ní gbà why must you face there tó bá fẹ́ discover abẹ o gbọ́dọ̀ wo ibi tó òòrùn ti ń yọ why sun nígbà tí Allah dẹ̀ sọ nínú Al-Qur'an pé Allahu nuru samawati wal ard pé Allah ni ó ń tàn mọ́lẹ̀ sí gbogbo sánmà àtilẹ̀ kí ló ń tàn mọ́lẹ̀ sí gbogbo sánmà àtilẹ̀ tó kọjá sun what you need is to apply something that religion don't want kí ni religion ò fẹ́ òun ni kó lo ọpọlọ ẹ kí ni religion ò fẹ́ òun ni kó béèrè kí ni religion hate jù òun ni kí wọ́n ní Allah sọ̀rọ̀ kó wá nawọ́ ọjọ́wọ́ kíni mo ní béèrè lórí ní tálà sọ yẹn ni wọ́n gbọ́dọ̀ gé ìka yẹn dànù ń jọ yẹn pé àbó gbádùn ni Allah sọ̀rọ̀ olóò ní béèrè oye so ìdí nìyẹn tó o fi gbọ́dọ̀ béèrè pé òkè why tó fi jẹ́ pé àìmọye ọ̀nà náà ti dárúkọ sacrifice nínú Kùránì kí ló dé tẹ́ bọ́ ń bẹ́ẹ̀ ẹbọ ò dá kí ló dé táwọn máa dá mọ̀ gbẹ̀bọ ẹ ń gbé sọ́wọ́ báyìí ẹbọ gangan tálà àdẹ́gbà ẹbọ ò dá ẹran tí kálukú ń pa níjọ́ ọdún ẹran kíni Mr. Rasheed. mo ń dá yín lọ sọ. ẹran kíni ẹran yẹn. sacrifice man. sacrifice ni why must you do sacrifice nígbà tẹ́ bọ ò dá ẹbọ lẹbọ ń jẹ náà oye wá ní ibi tó wáyé kẹ́ kíyèsí ni pé kí ló dé tó ṣe pé tó o bá fẹ́ pẹran yẹn wọn ò sọ fún ẹ pé tó o bá fẹ́ pa o lè dárúkọ Ọlọ́run sá inú ẹran yẹn pé Ọlọ́run Olódùmarè o mo fẹ́ pa ẹran kó o dẹ̀ dárúkọ Ọlọ́run sí kó o má dárúkọ Allah why must you mention Allah nígbà tán kílèmù fún ẹ pa Allah lọ́lọ́run kí ló dé tó fi jẹ́ pé o lè dárúkọ Ọlọ́run Olódùmarè mo fẹ́ pẹran dún o tó bẹ́ẹ̀ tó rà láò nígbà wáyé tó fi jẹ́ pé orúkọ Allah yẹn gangan ló gbọ́dọ̀ dá sí bisimilahi Allahu akbar ló gbọ́dọ̀ dá sí tó fi pa kí ló dé tó lè dá pẹ̀lú orúkọ Ọlọ́run Olódùmarè ọba tó dá wa tó ga jùlọ kó fi pa tó
tó fi jẹ́ pé bismillah Allah yẹn must mention. So and you are still believing that Allah àtọlọ́run papọ̀. Wow. Oye ẹ̀sìn kò sí nǹkan kan tó fẹ́ ọ̀fà ẹ̀ kọjá pé ó fẹ́ dá ìlú ti ọpọlọ ẹ sí nǹkan míì. Oye kò sí tẹ́sí gbé wá fún ẹ kọjá pé kí ni o wọ́n fẹ́ change the family expectation, wọ́n gbé fear wá, wọ́n máa sọ ẹbí ẹ di shame, oye báyẹn wọ́n máa change social image yín sí corruption láti lè invade yín ni. Ẹ sọ Áfíríkà kan tí ẹ sì invade wọn lónìí tán ní fọkànbalẹ̀. Báwo ni gbogbo ẹni tí ò yẹ kó kọ ẹ̀sìn láyé nígbà ancient ẹ̀mọ̀gbà tí kíní ti gba ẹ̀sìn ni Iran yìí ẹ̀mọ̀gbà tán ti gbẹ̀sìn ni kí ló dé tán wá ń kọ ẹ̀sìn yẹn nísìn. Mo bá wọn dúpẹ́ pé wọ́n tiẹ̀ ti bọ́nú ẹ̀ torí pé wọ́n ti padà bọ́ báyìí. Oye kí ló dé tán kọ ẹ̀sìn yẹn kí làwọn ọmọ yẹn complain wọ́n ní gbogbo ìgbà náà máa ń fowó àwọn ra bọ́ǹbù náà fowó àwọn ra bọ́n. Ayé àwọn táwọn ti ń jẹ táwọn ti ń mu táwọn ti ń gbádùn tẹ́lẹ̀ àwọn wá ń lò sẹ́mi ẹrú. Oye kò sí ẹ má jẹ́ kí n tàn yín àwọn olórí ẹ̀sìn náà ń gbádùn ẹ̀sìn mùsùlùmí ń jìyà ni. Gbogbo àwọn olórí ẹ̀sìn kálukú mọbi tán ti ń gbowó wọ́n mọbi tán ti ń káwọ́ sẹ́yìn báyìí gba dọ́là lọ́wọ́ lárúbáwá. Oye bí wọn ò bá gba ti Kuwait wọ́n á gba ti Iran wọ́n á gba ti Iraq wọ́n á gba ti Saudi gangan wọ́n fìnánsì wọn wọ́n dẹ̀ dé mọ́sálásí ẹ rò pé kí ni o òótọ́ ọ̀rọ̀ náà ń bá yín sọ wọ́n ń ṣiṣẹ́ owó wọn ni o. Gbogbo tó bá ti mówó sáàárín tó ń pawó sápò èèyàn tí wọ́n ń rówó tán ń gbowó sápò kí náà lè sọ fún yín. Oye wọ́n ní náwó àlìjẹ́ náà wà. Oye ọ̀rọ̀ kan sọ pé tá a bá kú tán ni wọ́n ṣe máa kírètì iná tó bá jẹ́ tá a bá kú tán wọ́n ṣe kírètì iná ibo náà ti dá Sátánì iná wo náà fi dá òun. Mr. Rasheed adake apply intention òfẹ́ náà ní brain yín ẹ break intention ṣe down ẹ break kékèké ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ara yín pé kí ló dé tó jẹ́ pé nǹkan ṣe tẹ́lẹ̀ náà ṣe ń ṣe lọ kí ni mọ̀ọ́mọ̀ wá ṣe. Ó wá paná Adébọ̀rẹ́ olóhùn wá wó gbogbo kínní kí ló dé tó yẹ pé nǹkan ṣe yẹn náà ṣe ń ṣe kò sí ní tó yàtọ̀ àbí nǹkan kan yàtọ̀ tí wọn ò ṣe lánàá tán ṣe ń sìn ṣẹlẹ̀ fún lẹ́yọ̀ kan tán ṣe ní Mẹ́kà yẹn sìn tó lè jẹ́ pé wọn ò ṣe tẹ́lẹ̀. Wọ́n wá lá Nábì Ibrahim kan ló wá kọ́ Kaaba kẹ̀dẹ̀rẹ́ Kaaba tẹ́mi ti discover ní ìsìn ti lé ní 11 táwọn lárúbáwá ní tán kọ́ fúnra wọn tí ìṣe Mẹ́kà nìkan Mẹ́kà lẹ́lẹ̀ karùn-ún. Ṣé Nábì Ibrahim ló lọ kọ́ gbogbo ẹ̀? Ẹ apply sẹ́ǹsì kẹ béèrè lọ́wọ́ ara yín láwọn béèrè gidi. Ó yẹ ìmẹ̀ yẹn ta ni mí gangan ẹ béèrè lọ́wọ́ ara yín. Kí ló dé tí mo fi ń believe? Why must I believe? Nígbà tí àṣà àti ṣe mi ò need to believe, why must I believe? Kí ló dé tó ń béèrè fún ọkàn mi? Kí ló dé tó dẹ̀ jẹ́ pé wọ́n ní tí mi ò bá ní believe nǹkan yẹn ò lè work? Why must I believe? Kí ló fẹ́ fọkàn mi ṣe? Oye wọ́n máa sọ fún yín ṣé mọ tí wọ́n ń pè ní reincarnation ayé ṣé mọ pé èèyàn máa ń reincarnate kó tó kú? Oye ìtumọ̀ reincarnation ni àtúnbí ẹ̀rí lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì wọ́n á ní di àtúnbí sínú Jésù wọ́n á wá ṣe baptism fún ẹ sórí ìgbà yẹn wọ́n wẹ gbogbo tí ń jẹ́ràn bó ṣe jẹ́ gangan identity ẹ̀ wọ́n ti wẹ̀ dànù ó ti di lárúbáwá báwọn wọ́n ti wẹ gbogbo spirit ẹ̀ dànù wọ́n ti gbé spirit mi ìlẹ̀ lọ nínú Islam náà tó bá jẹ tán wọ́n ní ẹ wẹ̀ sínú Islam ó dàtún bí lárúbáwá nù gbogbo tí ń jẹ́ràn àṣà àti ṣe identity original of you wọ́n ti wẹ̀ dànù why must you bath kí ló fà á wọ́n wá gba belief lọ́wọ́ ẹ̀ wọ́n máa wá belief pé gbogbo tó bá ṣe ẹ́ Allah ló ṣe o wá wẹ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tírú ẹ̀ náà ṣe tóun náà ń dúpẹ́ ta ló ṣe yún obìnrin ẹgbọ́n sókè kí lẹ fẹ́ bá wa sọ. mo kí wọ́n nígbà tí mo fẹ́ sọ àwọn nǹkan tí mo wá kọ́nà lẹ́tí kọ́dà ti fún mi ní ẹ̀tí enlighten mi lórí ẹ gbọ́. Ọlọ́run á kún yín lọ́wọ́ ráyè gbọ́ ṣẹ́rí ẹ máa gbọ́ nǹkan 5 ni mo fẹ́ kẹ́ lọ mójútó tẹ́ bá fẹ́ bọ́ oyè stages 5 kan wà tẹ́ lè mójútó stages by stages ni o kí ni stages àkọ́kọ́ òun náà ni break down intẹ́ ń ṣe yẹn ẹ break ẹ̀ down èyí tẹ́ ẹ bá mọ̀ túmọ̀ ẹ wá túmọ̀ ẹ̀ nínú ẹ̀sìn yẹn tẹ́ ẹ bá ti wá mọ̀ túmọ̀ ẹ̀ tán oyè yín mẹ̀yẹn ìyẹn ló máa gbé yín wọnú void tán pè ní confusion pé eléyìí rárá o ẹ pa báwo eléyìí ṣe lè wá ń bí ìyá mi ò bá ṣẹ̀ṣẹ̀ tó bá kú kí n má débi sàárè rẹ̀ eléyìí ò yẹ kó sí ń bí
ta ló ń jẹ́ kéèyàn ṣẹ̀sìn, ta ló ń jẹ́ kéèyàn ó má ṣe, ó máa gbé yín wọnú void. Ṣé wàá rí bí confusion tẹ wà yẹn nínú void yẹn, ó máa wá gbé yín wọnú reflection, ìyẹn ni deep questioning, ìbéèrè ńláńlá ó máa wá dé. Tó bá ti wá gbé yín wọnú reflection yẹn, tí béèrè ńláńlá bá wá dé tẹ̀ rẹ ni fún yín lésì, ó yẹ ìmẹ̀ yẹn yóò wá gbé yín wọnú transformation. Ó yẹ ìmẹ̀ yẹn ẹ bẹ̀rẹ̀ sí wá understand ayé gangan, ẹ ti fẹ́ kúrò nínú àjàgà ẹ̀sìn nìyẹn. Tẹ́ ẹ bá ti wá develop díẹ̀díẹ̀, ẹ wá wọnú rebirth, ẹ dàtún bí sínú jẹ́ èèyàn yín nínú ọ̀ràn yín gangan nìyẹn. Ó yẹ ìmẹ̀ yẹn ìgbà yẹn lẹ́sẹ̀ di awaken, ẹ̀ṣẹ̀ wọnú rebirth, ẹ̀ṣẹ̀ di àtúnbí nìyẹn, ẹ̀ṣẹ̀ reincarnate padà nìyẹn. Ṣó yẹ ìmẹ̀ yẹn, so bó ṣe jẹ́ nìyẹn. Bàbá Wabimat. Mo kí n sà. Yes sir. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ ẹ ṣe wá lójú kòkòrò sínú Islam gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́ ẹ jẹ́. Mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ̀rọ̀, kẹ́ ẹ ṣe wá lójú kòkòrò, ẹ mọ̀ ṣe mọ̀ téèyàn bá ń ṣe lójú ara tonítọ̀hún bíi pé kí gbogbo ayé ó ṣe nǹkan yẹn ni, torí pé yóò mọ gùn yóò mọ wù ú. Oye, so ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wá lójú kòkòrò pé n tó ṣẹlẹ̀ ni pé bó ṣe ń dán bó ṣe fine. ṣe ń gbọ́, n tó ṣẹlẹ̀ ni pé èmi ò kì í ṣe Yorùbá Nàìjíríà, Yorùbá Benin ni mí. Ó yẹ ìsà. Yorùbá tẹ̀ ń sọ ìwà òkè, Yorùbá tẹ̀ ń sọ ìfàyà wa ń gbádùn ẹ̀ báyìí. Bàbá kò sí Yorùbá Benin, bàbá kò sí Yorùbá Benin lè ní tiwa, ọmọ Benin ni mí. Ṣùgbọ́n mi ò sí Benin. Yorùbá ni Yorùbá jẹ́. Mo wà pẹ̀lú ọmọ Nàìjíríà ní ibi tẹ́mi wà mí báyìí. Ṣé ohun tó ṣẹlẹ̀ mo ti máa ń gbọ́ ètò yín ti pẹ́. So nígbà tẹ́ ẹ ń sọ̀rọ̀, mo ní pé gbogbo bàtẹ́ bá ń sọ̀rọ̀, Allah lè mọ́ sọ̀rọ̀ lélẹ́rí. Allah ti kú, Allah ṣòfò, Allah ṣe kò yé mi. Mo ń pé Allah ṣe bí èdè Lárúbáwá ni wọ́n pè lé Allah. Gẹ́gẹ́ bí ibi tẹ́mi wà mí báyìí, Congo lèmi wà. Ní Congo mi báyìí, Ọlọ́run, Zambia náà mọ̀ pọ̀ Ọlọ́run. Ní Benin, lédè Ègùn ní Benin, Máwù náà mọ̀ pọ̀ Ọlọ́run. Lédè Lárúbáwá, Allah náà mọ̀ pọ̀ Ọlọ́run. Kò wá yé mi. Ẹni sùn, èmi àti ṣé èèyàn ni wá bí èèyàn kọ́ ni wá? Èèyàn ni wá. Ok. Kí lórúkọ tọ̀dọ̀ tí ní Benin tí wọ́n ti bí? Ó kọ́ mi ní Wahab Martinu. Wahab ní Benin, èèyàn kan jẹ́ Wahab ní Benin, nígbà tí èmi jẹ́ ètò láyé nílẹ̀ Yorùbá. Now bí mi àti ń ṣe wá jẹ́ èèyàn yẹn, ṣé wà kan náà lájọ ní? A ò ní wà kan náà. Nígbà tá a ti jọ wá ń jẹ́ èèyàn, tá a wá ń jórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀, tá a jọ níwà kan náà, ṣé kankan náà lèmi àti níbẹ̀? Inú ẹ̀ kankan lèmi àti. Ṣé kan náà ni wá? Bí ti báwo kò yé mi láyé mi. Mo ní èèyàn lèmi àti yín bẹ́ẹ̀ ni àbí kọ́? Èèyàn ni wá. Bá a ṣe wá ń jẹ́ èèyàn yẹn lémi àti yín, ó dàbí pariwo ń wá níbì kan. Bá a ṣe wá ń jẹ́ èèyàn yẹn lémi àti yín yẹn, wọ́n sọ ẹ̀yin ní Wàhábù ní Benin. Bẹ́ẹ̀ni. Èmi jẹ́ ètò láyé nílẹ̀ Yorùbá, èèyàn dẹjọ́ ni wà bí? Bẹ́ẹ̀ni. Bá a ṣe jọ wá ń jẹ́ èèyàn yẹn, torúkọ èèyàn pawápọ̀ yẹn, ṣé mi àti yín ní ìwà kan náà? Ẹni rárá. A lè níwà kan náà rárá. Bá a ṣe jọ wá níwà kan náà yẹn, ṣé ó tún wá lè túmọ̀ sí pé látara pé ẹ̀yin jẹ́ èèyàn, èmi náà jẹ́ èèyàn, ṣé ẹnìkan wá lè sọ pé èmi àti yín kankan náà ni wá, èdè ló yàtọ̀? Taba tí ń sọ èdè kan náà, a jẹ́ pé kankan náà ni wá nú èèyàn, nínú ìwà àìsí kankan náà. Kí la fi ń dá àyàn mọ̀? Ìwà ni. Ìwà. Gbogbo nǹkan tí nǹkan bá ń ṣe la máa fi ń mọ̀ bóyá ó jọra wọn. Bẹ́ẹ̀ni. Good. In tó jẹ́ kémi àti yín ó yàtọ̀ bá a ṣe jọ jẹ́ èèyàn tó. In tí ò jẹ́ pè wá pé bákan náà la rí ni pé a níwà kan náà. In tó wu ẹ̀yin ò wu èmi, in tó wu èmi ò wu ẹ̀yin. Bẹ́ẹ̀ni. Ká tó wá ní wọ́n pe gbogbo nǹkan ní God, ó dàbí ká pe gbogbo èèyàn léèyàn ni. Ìwà kọ̀ọ̀kan wọn là á fi mọ̀ pé ó dàbí pé God eléyìí àti eléyìí ìkan náà làwọn o, ó dàbí God eléyìí àti eléyìí ìkan náà ni wọ́n níbi ìwà. Ó yé báyẹn, ǹjẹ́ ṣé Allah àti Ọlọ́run papọ̀ níbi ìwà? Allah àti Ọlọ́run papọ̀ níbi ìwà, bẹ́ẹ̀ ni. All right. Nílẹ̀ Yorùbá ń bí ẹni ọwọ́ síbi tí ilé Ọlọ́run wà. Ilé Ọlọ́run báwo? Kò síbi tọ́lọ́run ò tí, gbogbo bí ló gba Ọlọ́run. Ẹ wo bí ẹ jẹ́ kọ́rọ̀ tètè máa yé yín. Ó yé mi tẹ́ ń sọ, mo ní kò síbi tọ́lọ́run ò sí. Ẹni sùúrù sẹ́, ẹni Allah àti Ọlọ́run
ìwà wọn papọ̀. Allah sọ ní Mọ́kà wípé ẹ máa ṣe rọ́bà hazal beiti oye òun lọ́ba tóun ní ilé yìí. Allah tọ́ka sí ilé kan ní Kaaba, lárúbáwá ló dẹ̀ fi tọ́ka rẹ̀, èdè lárúbáwá ló dẹ̀ sọ. Now tó bá wá jẹ́ pé ọlọ́run àtàlá àpapọ̀ ẹ wá tọ́ka sí ilé ọlọ́run nílẹ̀ Yorùbá ń bí tó sọ pé ilé mi rèé tẹ́ gbọ́dọ̀ máa sìn mí lédè Yorùbá tó bá wa sọ. Ení nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, Allah lẹ́sìn wákàtí 5 ìnìdè. Ẹ wá tọ́ka síbi tí ọlọ́run fún rẹ̀ tó wá ní ibi bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ máa sìn mí rèé kan tó gbé Allah wá ni òṣèmọ́ bá àti mọ́ ọlọ́run kan tó gbé Allah wá rárá. Now níbẹ̀ yẹn Allah ní ọ̀tá, kódà Allah máa ń rẹ́rìn, Allah ní ọ̀rẹ́, Allah máa ń banújẹ́. Oye ẹ wá tọ́ka bí tí ó wà tẹ́ ti gbọ́ wípé ọlọ́run máa ń rẹ́rìn, ọlọ́run máa ń banújẹ́, ọlọ́run lọ́tá, ọlọ́run lọ́rẹ́, Allah dáná ó dálì Jánnà. Ẹ tọ́ka bí tí wọ́n ti sọ fún yín pé ọlọ́run dáná ó dálì Jánnà. Tí àwọn méjèèjì bá ti wá ní lẹ́fi wá wò pé ìkankan náà ni. Oye gbogbo tí Allah ní ń bẹ̀ yẹn ẹ tọ́ka rẹ̀ fún wa ń bíbà yìí kẹ́ tó fi wéra wọn. n tèmi mọ̀ ni pé ṣe rí ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tó mú mi wá sókè gangan. Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní Muslim èdè Lárúbáwá la mọ̀ ń sọ, èdè Lárúbáwá ni wọ́n bá wa sọ nínú sàárè. ṣẹ́yìn tó ṣẹlẹ̀ ni pé Islam ẹ̀sìn kan ni Ọlọ́run fẹ́ kí gbogbo wa ká sin Ọlọ́run lédè kan náà. Kì í ṣe pé Ọlọ́run pé àti sin Ọlọ́run lédè kan náà ló túmọ̀ sí pé èdè Lárúbáwá lọ́lọ́run gbọ́. Ọlọ́run fẹ́ kí gbogbo ó dàbí bẹ́ẹ̀ ṣe wáyé nísìnyí, ó dàbí ẹ lọ sí ìlú kan ìran Yorùbá ẹ wá ń ṣe meeting Yorùbá èdè yín lẹ́mọ̀ sọ. Àwọn tí ẹjọ ẹni sùúrù gbogbo yẹn ti kásì ti pẹ́. Àwọn tí wọ́n ń kí ifá èdè mélòó náà fi ń kì láwọn onífá? Èdè kan náà fi ń kì. Èdè mélòó ni àwọn Buddhist fi ń ṣẹ̀sìn Buddhist wọn? Èdè kan náà fi ń ṣe. Èdè mélòó ni àwọn Judaism fi ń ṣe Judaism àwọn Judaist? Ọ̀tọ̀ ni ẹ̀sìn, ọ̀tọ̀ ni kí ara wọn jẹ́ fọlọ́. ẹjọ nǹkan ọ̀tọ̀tọ̀ méjì ni. ṣé bá bí ní kẹ́ ẹ wo bí ẹgbọ́n mi ẹ farabalẹ̀ èdè gbogbo ké wọ́n fẹ́ ká fèdè kan náà yẹn story ni ó ti cast bí Lárúbáwá ṣe máa fèdè kan ṣẹ̀sìn wọn ó yẹ ìmẹ̀ yẹn ní Yorùbá náà máa fèdè kan kí àṣà àti ṣe wa. Àwọn Buddhist náà èdè kan náà fi ń ṣe. Oye àwọn Judaism èdè kan náà fi ń ṣe, àwọn Shintoism èdè kan náà fi ń ṣe. Oye so ọ̀rọ̀ èdè kan yẹn ẹyọ yẹn dànù bóyá kẹsàn nǹkan mi. Ṣé n tó ṣẹlẹ̀ ni pé ẹ tẹ̀ mọ́ fún àná láyé ká sọ̀rọ̀ díẹ̀. Tẹ́ bá ti ẹ máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ bá ti mú point wá àyàfi. náà point mo fẹ́ mú jáde fún yín ẹ ti jẹ́ kí sọ̀rọ̀ ẹ jẹ́ kí mú point jáde fún yín. Ẹni sùúrù ẹnìkan ò bá yín jà. Èmi náà ò bá yín jà. Ẹ wo bí ọ̀rọ̀ tí ẹ ń sọ níbi tẹ́ ẹ wà yáàrin àwọn ọ̀jọ̀gbọ́n ni ẹ rí i pé àwọn àtọ́jà gbàgbà wọn ò tí ì tán máìkì torí pé ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ fún ara yín kẹ́ ẹ tó sọ jáde ẹ yẹ̀ ẹ́ wò intel lè fún as evidence ni tí ò sírú ẹ̀ nínú ayé ẹ wo bí ẹni sùúrù ìbéèrè lẹ́ ń béèrè lọ́wọ́ mi. in tí ò bá ti sírú ẹ̀ nínú ayé ni kẹ́ ẹ mú wá. Ọ̀rọ̀ èdè kan yẹn ó pọ̀ nínú ayé gbogbo tí ń jẹ́ràn religion ló lédè kan ṣo tí wọ́n fi ń ṣe nǹkan wọn so ẹ gbóhùn sókè. n tó ṣẹlẹ̀ ni pé ẹni èdè kan ni náà mo fi ń ṣàlàyé fún yín pé èdè kan la fi ó yàtọ̀ ó pé sí méjì ọ̀tọ̀ ni kíyàn fèdè sin Ọlọ́run ọ̀tọ̀ ni kíyàn tíyàn bá kírun tíyàn bá sin Ọlọ́run bùṣe èdè tíyàn fi ń gbàdúrà nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ni. ṣẹ́rí Islam tabakọ fẹ́ kí wọ́n lédè ta fi kírun èdè lábàlá fi kírun kéèyàn ẹnu gbogbo àwọn Muslim balẹ̀ kò lé èdè kan lọ́lọ́run fi ní ká mọ̀ kírun tó ẹni tẹ́ bá rí ẹ̀rí mùsùlùmí gbogbo tí mùsùlùmí bá délé ni gbogbo bẹ̀ ni wọ́n ti lè kírun ṣùgbọ́n tabá kírun mú ṣe a lè tọrun tó wà lédè èdè tí a gbọ́ ṣé èdè ta fi tọrun tó wà lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ṣọ́ Ọlọ́run kò gbédè tí a mọ̀ pé Ọlọ́run gbédè náà ká tó mọ̀ sí èdè yẹn sí èdè Yorùbá la fi tọrun kan tó wà lọ́dọ̀ Ọlọ́run. hello brother mi ṣé àdúà ni wọ́n mú wá fún yín ni ṣé àdúà bẹ́ẹ̀ ok ṣé bá a ṣe fẹ́ máa pe Ọlọ́run Olódùmarè tá a bá fẹ́ ṣèwúre náà mú wá fún wa ni àbí religion ṣé àmọ̀ yàtọ̀ láàrin religion àti kéèyàn ó béèrè nǹkan lọ́wọ́ ẹni tó dání ṣé ẹ ń sọ fún wa nísìnyí pé àwọn Lárúbáwá náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ìwúre wá fún Yorùbá kì í ṣe ìwúre tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ok tẹ́ bá fẹ́ pèpè ibẹ̀lẹ̀ tí máa mọ̀ pé wọ́n scam yín ni kí ló dé tí wọ́n ní kẹ́ kírun ní Arabic wọ́n wá ní èdè yín ní kẹ́ fi pe Ọlọ́run yín ẹ lè fi Yorùbá pe Allah láyé kó dá yín lóhùn tẹ́ bá fẹ́ ṣàdúrà Ọlọ́run lẹ gbọ́dọ̀ pé ní ṣùgbọ́n nígbà tẹ́ fẹ́ kírun tẹ́ fẹ́ serve Allah nígbà tẹ́ wá fẹ́ ask ìbéèrè ẹ wá pe Ọlọ́run. ṣé àgbàlá yìí tí mo ń ṣe ni. Oh God.
ẹ ka kùránì ẹjọ ẹ bá wa gbé táàgì wa yẹn kó ẹ ka kùránì ṣe bẹ́ẹ̀ mọ lárúbáwá kà. mo máa mi ò lọ sílé kéwú jù bẹ́ẹ̀ náà lọ ṣùgbọ́n mo máa Al-Qur'an díẹ̀díẹ̀. ok ẹ lọ lé kéwú. mo lọ lé kéwú ṣùgbọ́n kéwú débi tí ń kàtúmọ̀ àbí. ó mà ṣe kéwú débi ìtumọ̀. ẹjọ bàbá wa Suratu UNICEF ṣe wà ń bẹ̀. bàbá mi mo wà pẹ̀lú yín. ẹjọ ẹni kan bá gbé táàgì yẹn kó so wọn lè ka kùránì. ok wọ́n lè gbóhùn sókè báyìí náà wọ́n lè ka èdè òyìnbó yẹn kó wọn ká lọ a máa pe ẹmẹ̀sùn màá sì sùn wọ́n bá gbé yẹn táàgì. so ó yá ẹ̀ka òyìnbó tó wà ń bẹ̀ kí làlá sọ ń bẹ̀. èmi ò ka English tó bá jẹ́ ẹ lè ní kíkà láwọ́ bá wa. ó yẹ ká lárúbáwá. ṣé òun tẹ́gbẹ́ sójú kínní lẹ ní kíkà. nà ṣe fẹ́ sọ pé ẹ̀mọ́ lárúbáwá tú nìsín. mo ní ìmọ̀tò ṣùgbọ́n mo lè kà. ṣé wàá ní tí ọ̀túnmọ̀ ẹ̀ fún wa ni. ẹ tó bá wà ń bẹ̀ tó bá mọ̀ túmọ̀ ó lè ṣàlàyé. ṣé wàá ẹ̀mí ìbò kà. mi ò mọ English kà. Yorùbá ńkọ́. mo lè try díẹ̀. ó yẹ ká Yorùbá. tọ́sọ̀ níbi wọn ni rántí nígbà tí olúwa rẹ̀ fi ọmọ àwọn màláíkà pé dájúdájú èmi ní bẹ pẹ̀lú yín nítorí náà ẹ fi ẹ̀sìn àwọn ló tó gbàgbọ́ ní òdodo. Yorùbá yẹn lè díẹ̀ ẹ̀dá tẹ bá ní tó bá lè ka Yorùbá yẹn fún mi. ẹ lè ka lárúbáwá. ìzáyò kíyàwó bùkà ìzáyò kíyàwó bùkà náà ni mò ń kà fún yín lábàá mò ń kà fún yín. ìzáyò kíyàwó bùkà ilà mọ́mọ́lá ìka ní mọ́kún fasabitu lẹ́zínà àmọ́nú sàólkì fi kùlóbì lẹ́zínà káfàwó ọ̀nbà fàdírébù fáwọkọ̀ ànákè àdírébù mínú kúlù banáni. sẹ́yìn pé mo try díẹ̀ níbi. kí ni ìtumọ̀ ẹ̀. náà ni mo ní ṣé bí Yorùbá ẹ ló wà ń sàlẹ̀ ní mo ní kẹ ẹ bá ní ẹni tó lè ka Yorùbá tí Yorùbá dá mọ́ tó lè ka Yorùbá ẹ kó bá wa kàkà gbọ́. ní tẹ́ ẹ̀ka yẹn ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ àbí. tí báwo lẹ ti kọ tí Yorùbá ń sàlẹ̀ yẹn. ẹni sùúrù lárúbáwá tẹ́ ẹ̀ka yẹn ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀. náà mo ní pé ìtumọ̀ ẹ̀ lẹ́sà ti kọ sí sàlẹ̀ àbí kì í ṣe ìtumọ̀. ẹ bá wà mọ́ bọ̀ tẹ́ bá wà lórí lárúbáwá tẹ́ ẹ̀ka yẹn ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀. náà mo ní pé ìtumọ̀ ẹ̀ lẹ́sà ti kọ sí sàlẹ̀ àbí kì í ṣe ìtumọ̀. ẹ bá wà mọ́ bọ̀ tẹ́ bá wà lórí. tẹ́ bá alhamdulilayi la kọ́kọ́ máa fi ń kírun. lẹ́yìn fati àṣẹ ìka kàkí lẹ́yìn ẹ̀ ní. èyí tó wà important òun ni alhamdulilayi ta kọ́kọ́ ká yẹn. tẹ́ ẹ bá ka fati àtàn ṣé ẹ̀ ní kankan míì lẹ́yìn ẹ̀. a máa kàkà mi lẹ́yìn. tẹ́ ìmáàmù bá ka fati àtàn tó wá ka ilé iṣẹ́ yẹn oyè ìjẹ́ ṣé ẹ máa mọ̀ túmọ̀ tó ń sọ. ẹ mọ bá mọ ń gbọ́wọ́ yín ẹ mọ gbọ́wọ́ yín lọ. ẹ lè mọ̀ túmọ̀ tó ń sọ oyè Yorùbá lè kà tí báyìí èyìnbó ẹ lè ka rárá now ẹ wá bá wa ka fatia tẹ máa ń kà yẹn gẹ́gẹ́ kẹ wá bá wa tù ká tó lọ sínú fásì kí n tó kà fún yín. alhamdulilayi rabbil alamin ọpẹ́ ni fún Ọlọ́run ọba gbogbo àgbáyé ahmanu rahim ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́hùn máàlìkì yawmiddin ọba olùkápẹ́ ọjọ́ ẹ̀san iyyaka na'budu wọlá màsìn wá iyyaka nasta'in ìwọ láti máa wá olùrànlọ́wọ́ sọ̀rọ̀ ihdina siratal mustaqim ìwọ ni ọba tí máa fi ní mọ̀nà siratal ladzina an'amta alayhim ìwọ sì lọ ọba tí a máa ké pè ghayril maghdubi alayhim waladdallin. ẹ jẹ́ ká fà wà ń sálẹ̀ kọ́ máa kẹ́kọ̀ọ́ ọjọ́ bá gbé àwọn. ẹ dákun sáìsì tọ̀dọ̀ mi ni ẹ dákun ẹ sábà ń fi wọ́n lẹ́sà ẹ jẹ́ sá ẹ mọ̀ sáìsì mi ni bàbá mi ẹ kà délẹ̀
wọ́n ti kárí lẹ̀. mo fẹ́ fún yín láìsáímẹ́ǹtì kékeré kan Málíkì Yaumideen kí lẹ tú sí. wọ́n bá Málíkì Yaumideen wọ́n láwọn sí wọ́n láti máa rọ́ọ̀lù ọ̀nà wa sọ́dọ̀ ẹ̀. Málíkì Yaumideen tẹ́ tú tán nìsín pé olùkápá ọjọ́. àwọn olùkápọ̀ ọjọ́ ẹ̀san. ìwọ lọ́hùn ẹ tú ń bẹ̀ yẹn pé àdínù. sẹ́yìn tó ṣẹlẹ̀ ni pé ẹni òkè púpọ̀ mo ti ṣàlàyé fún ilé ẹ̀ka pé mi òkè púpọ̀ ẹ má yí mi lọ sọ́tún mo ti sọ fún pé ìkẹ́ púpọ̀ olùṣòwò lèmi èmi ń ṣòwò ni sí ní di kínní tẹ́mi bá ti sin lọ́hùn tèmi tẹ́mi kan fẹ́ sọ fún yín ni pé kíni bẹ́ẹ̀ ṣe wáyé kò sẹ́ni tó fọ́ọ̀sì mo ń pé gbogbo balẹ̀ máa ń sọ̀rọ̀ ìsìlámù pé ìsìlámù báyìí tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ìsìlámù ṣé ẹ̀ nìkan mi tẹ̀lé sọ ni. ìsìlámù ẹ̀sìn ìràwọ̀ ni ẹni tó bá mẹ́nu bà ìsìlámù ayé ò lè gbọ́ wọn tẹ́mi kan fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ní ẹ̀ gbogbo ẹ tó bá fẹ́ jẹ́ káyé gbọ́ wọn láyé ó gbọ́dọ̀ mẹ́nu bà ìsìlámù ẹ̀sìn ìràwọ̀ ni. kábíyèsí ọlọ́run olódùmarè lónìí bẹ́ẹ̀ ṣe wáyé tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ìsìlámù ayé ò ní gbọ́ ìmọ̀ arákùnrin ẹni sùúrù ayé ò ní gbọ́ ìmọ̀ bẹ́ẹ̀ ṣe wáyé tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ìsìlámù. ẹni sùúrù ẹ mọ fati àtẹ ẹtú rádaràda ni ẹ mọ Yorùbá ẹ mẹyìnbó ẹtú kalárúbáwá ẹ mọ tún mọ ẹ gòkè síbí ẹ wá advice èmi tí mo jẹ́ àfáà ẹ fẹ́ máa sọ̀rọ̀ Islam fún wa ní ìtòlẹ̀ jẹ́ pé ẹ̀yin tẹ́ pera yín lólùṣòwò yìí tẹ́ bá kó sọ́wọ́ bandit tí bandit mú yín báyìí oye gbogbo ń tẹ́ ẹ ṣe láti bẹ̀rẹ̀ ayé yín tẹ́ ẹ ti ń ṣòwò títí dòní bandit àgbà gbogbo ẹ̀ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan náà tẹ́ bá tún bọ́ lọ́wọ́ kú òjijì ǹjẹ́ mọ̀ kí ni ìpìlẹ̀ bandit nínú ayé. báwo ilé ayé ṣe rí ni àbá àjọ kí ayé ọba àṣàkẹ́ òun láyé bó ṣe wà nìyẹn ẹ tó bá wà lọ ní òkè. bàbá wo ètò láyé wọn sọ̀rọ̀ kan sùn wọn ní tá a bá sọ̀rọ̀ Islam ayé ò lè gbọ́ wa ẹ jọ ṣé Islam lè gòkè tí wọn bá dárúkọ èṣù. Islam. ṣé Islam lè jí lójúmọ́ kó má dárúkọ èṣù. tẹ́mi kàfẹ́ sàlẹ̀ tẹ́mi kàfẹ́ sàlẹ̀. ẹ dá lóhùn sà ẹ dá lóhùn. ṣé ètò tá ń ṣe inú tèmi dùn sí ètò tá ń ṣe torí pé kí ni. bó bẹ ṣe ṣètò bẹ ṣe ń sọ Islam ní jẹ́ kí Islam gbòòwò sí tẹ́ bá lọ tẹ̀lé ìgọ́gù ẹ̀yin pé ojoojúmọ́ náà yẹn fi ń gba Islam ẹ̀yin wọn pé ẹ̀ ń pa Islam rẹ ni ẹ̀ mọ̀ pé Islam tún gòkè sí ni ẹ lọ tẹ gọ́gù ẹ lọ tẹ̀lé ìgọ́gù kẹwò ẹ̀yin pé Islam ń gòkè sí ni Islam ò wálẹ̀. tẹ́ntẹ́ ẹgbọ́ ní Jímọ̀ tó kọjá nìyẹn hello arákùnrin hello ignorance ṣẹ́rí àìmọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ wà ń comment section mo fẹ́ kẹ́ ẹ ṣe ìwúre kan ní ìsìn pé gbogbo ohun tí ń jẹ́ra àìmọ̀kan kéèyàn ó máa jà lórí òdo kó máa jà lórí tí ó kó yà jẹ́ tọmọtọmọ ọlọ́mọdé ń rí o oye ogun àìmọ̀kan ogun burúkú ni o kéèyàn ó tòṣì kó má lówó ó dáa ju kéèyàn já láìmọ̀kan lọ́nu ayé tí ẹ̀rá àìmọ̀kan máa ń sọ èèyàn sínú àjàgà ni gbogbo owó tó ń gbọ́ mi lẹ́ni tétí rẹ̀ là tó ń gbọ́ mi bí mo ti ń sọ̀rọ̀ yìí gbogbo tí ń jẹ́ràn ogun ìdè àìmọ̀kan téèyàn ó wà nínú prison tí ó dẹ̀ tún máa jà pé bẹ́ẹ̀ yẹn gangan láàyè oore téèyàn ó máa jẹ tí ń rùn tí ó dẹ̀ máa jẹ́ lájẹgbádùn téèyàn ó jẹ afọ́jú báyìí tí ó dẹ̀ tún máa rìn tí ó máa yan Ọlọ́run Olódùmarè gbogbo tí ń jẹ́ràn ogun àìmọ̀kan àti wà táwọn ọmọ rẹ ọba mi ò yọ kúrò lọ́rọ̀ rẹ àìmọ̀kan máa ń sọ èèyàn lórí burúkú ni àìmọ̀kan ì máa ń sọ èèyàn di wèrè láwùjọ ni tẹ́ ẹ bá rá láìmọ̀kan yóò máa jà oye àwọn tó dẹ̀ ń jà lẹ́yìn àwọn tí wọ́n nímọ̀ ó dẹ̀ máa wò pé odindi sóòlù kan ló dẹ̀ ń wé sí lọ yìí àìmọ̀kan àrùn ní Ọlọ́run Olódùmarè má fi ṣe wá ẹ wo mùsùlùmí irú bàbá mi tó ń sọ̀rọ̀ yìí pọ̀ nínú Islam wọn ò mọ kankan kò sí ń tán dámọ̀ báyìí ṣùgbọ́n dèédé tán máa ń gbọ́ ní Jímọ̀ tí wọ́n ń gbọ́ ní yídì tí wọ́n ń gbọ́ ní mọ́sálásí ni wọ́n fi ń rorí ọpọlọ àwọn àfáà àwọn náà fi ń rorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ ń ṣòwò yìí o wọ́n wà òkè ìjà fáà wọn lọ o wọ́n wà òkè ìjà fáà wọn lọ o àwọn náà ń fa àfáà wọn lóúnjẹ o ṣùgbọ́n kí làáfáà wá wí torí pé wọ́n ti yọ ẹni Ọlọ́run nínú èèyàn ẹnìkan ò rọ́lọ́run rí o Ọlọ́run yẹn wá ní làwọn yọ èèyàn kan pé lágbájá lẹni Ọlọ́run ìtẹ́ni Ọlọ́run bá wá sọ làwọn fi ń ṣayé ẹ dákun bo lẹ́ni ti gbọ́ pé wọ́n ń gba Islam lójúmọ́ ẹ gorú àgbákò tó ti bá Islam ẹ wòye ìlú tí wọ́n ti deny Islam ẹ wòye mọ́sálásí tó ti wó kò mọ́ tiẹ̀ o ṣùgbọ́n dèdè tó gbá mọ́sálásí
pé ojoojúmọ́ làwọn èèyàn ń gba Islam kó lọ wo population Islam nílẹ̀ Yorùbá ta tiẹ̀ wáyé gan ní nǹkan bíi ọdún 4 sẹ́yìn kó tuntun wò lénìí pé kí ni population Islam kò mọ̀ pé àwọn àfáàfáà ti wà nù problem báyìí tí wọ́n ń dààmú káàkiri. Bàbá wa síwájú UNICEF ṣé wàá mẹ́sà bàbá síwájú UNICEF ẹjọ mute brother mi síwájú UNICEF mi mọ̀ bóyá wà ń bẹ̀ fún tí mo dẹ̀ gbé wọlé níbi tí àfáà kan ti lọ ṣe wá sí bóyá jẹta tó ń sọ̀rọ̀ ọrú àwọn àgbákò tó ti bá Islam báyìí àtàwọn táwọn ń face oye lọ́dọ̀ ms ń bẹ̀ yẹn ẹni tí ń sunkún pé àwọn èèyàn wá mọ́sálásí tms ṣe fídíò fún kò rí tiẹ̀ kò rí oye so gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ àfáà ti ń sunkún pé òun ò mọ̀ láwọn èèyàn lásùbà mọ́ òun kò rí tiẹ̀ ṣùgbọ́n dèdè tó gbọ́ mọ́sálásí ṣèbẹ́ gbọ́ tó lólùṣòwò lòun Yorùbá ló kàtì í oye nínú ẹbí ẹ̀ bó ṣe wáyé ẹni tí ì ṣe mùsùlùmí wà ń bẹ̀ o oye torí pé gbogbo orú àwọn olùṣòwò náà wọ́n máa pa wọ́n ni o kò mọ̀ o ok brother mi àwọn wo náà ń jẹ́ àlùsùnà ṣíyà sálàfí ìzálà ṣé ẹ lè mọ gbogbo àwọn tó mọ̀ ń dárúkọ yẹn. mùsùlùmí n tó ṣẹlẹ̀ ní pé èmi ò ní ẹ̀sìn tẹ́ ń ṣe ń pé kẹmọ́ ṣẹ̀sìn nígbà tẹ́ ní ká fi Islam lẹ̀ ní ẹ̀sìn lẹ́ fẹ́ ká ṣe gẹ́gẹ́. ta ló ní kẹ́ fi Islam lẹ̀. kí lè wọ́n fẹ́ ká ṣe báyìí. ṣé ẹ mọ àwọn tó ń jẹ́ ìzálà ṣé ẹ mọ àwọn tó ń jẹ́ sálàfí. ẹni tó ẹja fi bẹ̀yẹn lẹ̀ mo ní ẹ̀sìn lẹ́ fẹ́ nígbà tó ní pé Islam kì í ṣọ̀nà. ṣé kán gbé ṣẹ̀ríà lọ wá ṣé kán gbé ṣẹ̀ríà lọ wá sí Benin. ṣe mọ̀ wípé ṣẹ̀ríà lọ yẹn ṣẹ̀ríà lọ tí ò sí òun ló jẹ́ kílẹ̀ ayé bàjẹ́ débi tó bàjẹ́ dé lónìí. kílẹ̀ rí ó yá ẹgbọ́n sókè. nítorí pé kí ni tó bá jẹ́ pé ṣẹ̀ríà lọ yẹn ti wà tipẹ́ ni lọ́wọ́ yẹn gbogbo ń lò lágbàáyé owó bandit ò ní sí mọ́ àwọn olè tán jalè tán wọlé pààyàn wọn ò ní sí mọ́ torí tó bá jẹ́ pé ẹni tó bá jalè wọ́n ti gé lọ́wọ́ ni kò ní ráyè láti jalè mí mọ́ ṣùgbọ́n ẹni tó jalè tẹ́ mú sẹ́wọ̀n tẹ́ á padà filẹ̀ tó padà jáde síta tó tún jalè. ẹgbọ́n sókè. mo ń ṣàlàyé fún yín. ṣẹ̀ríà lọ tí ò tí ì sí ló jẹ́ kí ayé ó bàjẹ́ ẹgbọ́n sókè. náà mo ti ṣàlàyé fún yín mo ní ṣẹ̀ríà lọ tí ò sí ló jẹ́ kí ayé bàjẹ́ débi tó bàjẹ́ dé yìí. all right ẹ wá dárúkọ ilẹ̀ haúsá tí wọ́n ti ń lo ṣẹ̀ríà lọ ayé wọn ti dá gan báyìí o. ayé bá ntí mo ń sọ fún ni pé tí láyé ti bàjẹ́ tí mo ń sọ ni pé. ẹ máa gbọ́ sà ilẹ̀ haúsá tán ti ń lo ṣẹ̀ríà lọ mo ní bò láyé wọn báyìí kò sí bandit ńbẹ kò sí boko haram ńbẹ àbí bẹ́ẹ̀ kọ́. sáyé ti wáyé. kò sí boko haram. ókè wọn ò kàwé ló fà á ok kí ló dìmọ́lìsì gbogbo tí ń jẹ́ràn ẹ̀kọ́ western education wọn ṣé máa tó ń jẹ́ boko haram ṣé máa tó ń jà fún. àwọn ilé àwọn boko haram tó ń jà fún ni àwọn ilé àwọn alágbára tó wà lókè àwọn náà ń bẹ̀sìn jẹ́ wọ́n ń gba bí àwọn boko haram fi bẹ̀sìn jẹ́ ni. àwọn alágbára ń fi boko haram bẹ̀sìn jẹ́. bẹ́ẹ̀ náà ṣe wà yìí ẹ sọ ọ̀kan lẹ́ẹ̀kan ẹni pé àwọn àfà ń pé owó náà ń fún wọn ibi táwọn kọ̀ wá mi báyìí wọ́n náà ń pa fáwọn mi àwọn tó wà lókè lọ wọn lẹ̀ Sáúdí ó níwó tán gbà lọ́dọ̀ tiwọn lọ́hùn náà máa ń ṣàlàyé bẹ́ẹ̀ náà ṣe wà mí nísìn iṣẹ́ tẹ́ ń ṣe yìí kì í ṣe sọ́ọ̀fẹ́ lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe wáyé ó ní wẹ́n tó fún iná lówó bẹ́ẹ̀ ṣe wáyé. kílẹ̀ ìsìn náà. mo ní bẹ́ẹ̀ náà ṣe wáyé kì í gbogbo ohun tẹ́ ń ṣe kì í sọ́ọ̀fẹ́ lẹ́ ń ṣe. kì í sọ́ọ̀fẹ́ là ń ṣe owó gbàtẹ́ fi ń ṣe ohun tẹ́ ń ṣe yìí. tálẹ̀ rò pé ó lè máa fún wa lówó yẹn náà. ṣáwọn alálẹ̀ ni. ẹ mọ̀ pé ilé ayé yìí. ẹni sùúrù ẹni sùúrù àwa yìí ní ìsìn a ní mọ́sálásí a ní ṣọ́ọ̀ṣì a lẹ́niwìẹ̀ tí ókè ìsìn ẹ̀yin ní ìsìn tẹ́ ẹ bá rí tú ẹ̀sìn yín tẹ́ bá lẹ̀ ṣe mọ́ kì í ṣe pé a máa fún yín ní fóònù nọ́mbà pé ó yẹ máa lọ bí báyìí o ibẹ̀ ni ẹ kọrí sí o ó yẹ máa lọ ṣe nǹkan báyìí o àní pé kí ni o padà sí ilé rẹ oyè ilé yín padà síbẹ̀ gbogbo àwọn ìyá yín tán ti pè lájẹun èyí ṣàjẹ́ àgbàlagbà téèyàn bá ti dàgbà ọ̀rọ̀ wọn lè máa change ìjàgbàlagbà nìyẹn ẹni sùúrù bàbá mi ṣé padà sí ilé yín yẹn ṣé ilé yín yẹn náà ti ń fún wa ń sálárì tẹ́ bá padà sí ilé yín kí lè retí wa. ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan ló falẹ̀ mi náà mi sọ bẹ́ẹ̀ nípa náà àwọn àpáta ń ṣe wá sí wa wọ́n fún àwọn láti Saudi. ẹni sùúrù mo ní ṣe lè tọ̀dọ̀ tí tá ní kẹ́yìn padà sí yẹn ṣé bẹ́ẹ̀ náà ti ń fà wá lówó. àwọn ìṣáájú pé àwọn èèyàn kan wà tó ṣe pé ẹ̀sìn bẹ́ẹ̀ sì ti wà ní ayé wọn fẹ́ kẹ́sì dúró ní ayé. ẹ gbọ́ ẹni sùúrù ẹ gbọ́ ọ̀rọ̀ yìí mo ń bọ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀
wọ́n ní pé àwọn fẹ́ kọ́ńtì méje yẹ kó di muslim country kó mọ̀ sí christian kankan níbẹ̀. ọlọ́run bàbá yìí náà ṣe ń gbé lọ. ṣé bàbá egbò rẹ̀ àti egbò rẹ̀ ní ìyàwó ní bàbá ní ọbí wọn méje ọmọ mẹ́jọ ìkọ̀kọ̀ méje àti ìyàwó ẹ̀sùn bí wọn náà ṣe gbé egbò rẹ̀ lọ́sọ̀tún lọ́fà wọ́n á pàbò rẹ̀ sí orí kọ̀ọ̀kan àti márùn fún àwọn méjì àwọn fúlàní kan wá gbé wọn wá sí wọn wá sọ fún wọn fún pàbò rẹ̀ fún fúlàní yẹn tí ìwà jẹ́ mùsùlùmí kan á di bàpàdé tó wá gbà láti ṣe ẹ̀sìn wọn lè fi ilẹ̀. ṣẹ́gbọ́n tó sọ ó ní bí èèyàn ò bá jẹ́ mùsùlùmí tán bá ti pàdé ẹ̀ tó bá ní mo ti gbà láti ṣe Islam wọ́n á fi ilẹ̀ wọn á ní kó máa lọ ó yé báyẹn àwọn Boko Haram nìyẹn o. ẹ ti dára yín wọn á fi ilẹ̀ wọn ní fa. èyí ni àwọn tó ń ṣe ìlú Islam ẹ̀sìn ẹ̀dá sọ̀tà pé ibi tẹ́mi wà ṣẹlẹ̀ káyọ̀ fún mi ní ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀. ẹ jọ̀ọ́ ẹ bá wa mute arákùnrin ẹ mute náà kẹ́ gbọ́ nǹkan tá à ń sọ fún yín náà jàre tàbá mute tàbá gbọ́ tán lẹ́kọ́ lẹ́ máa sọ̀rọ̀ sí ni. báwo ni ìlú nǹkan ṣe dùn gbé sí ilẹ̀ Haúsá. ẹgbẹ́ tó gbé gan ìrọ̀rùn wà kò sí wàhálà kò sí tí ìbá ṣe pé wàhálà Boko Haram fòdé yìí wọ́n tún fi agbára mú ìwọ ní Boko Haram mú ìṣètò bí a pé gbogbo wọn ni wọ́n jẹ́ kó wù wọ́n láti lọ àwọn fagbára mú ìyàwó nìyẹn tó fi lọ́dọ̀ fún afagbára wa mú nínú yẹ ó lè fọmọ èèyàn mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà tí Boko Haram tí òbí wọn sọ pé àwọn Boko Haram ti wà ní tòsí pé ọ̀dọ̀gbọ̀dọ̀ olúwa tó wà lórí o ẹ̀ńtàgbọ̀ lórí wọn fà tí ò bá ṣe lọ́wọ́ sí nìkan wọ́n ti bọ́ọ̀bù rẹ̀ sójà kan máa fi kún wọn fún èèyàn tí ó 300 wá sí àwọn sójà yẹn wò fẹ́ kí ogun yẹn parí àti bọ́ọ̀bù mẹ́ta ni wọ́n rí bọ́ọ̀bù yẹn nígbà tí ó fẹ́ máa rò pé máa rò pé náà rò pé bí ilé òní wọn wíńdò mi gan yọ àtìlẹ̀kùn wíńdò ẹnì kẹlẹ́gbẹ̀ẹ́ lè gan yọ àtìlẹ̀kùn nígbà tí bọ́ọ̀bù yẹn fi bọ́ọ̀bù mẹ́ta náà rí fún wọn lẹ́gbẹ̀ẹ́ ìṣòro kan ìgbà tó tún lé lẹ́kẹ̀ẹ́ tó lọ bọ́ọ̀bù náà kan lójú ọjà ìdáná sunlé wa pátápátá ìdáná sun wọ́n sunlé náà ni wọ́n sunlé ẹnìbọ̀dì ilé tí wọ́n sún lé ní 350 níbi tán ti ń lo ṣẹ̀ríà. àwọn àlàsùkò sójà fi àwọn ìbọn mọ́lẹ̀ ṣé ká kúrò níbi. àwọn Boko Haram bínú. àwọn Boko Haram bínú. ṣé ọmọ kò yé mi o ṣé àwọn Boko Haram yẹn ọmọ wá sáàrin ìlú. ọmọ ń wá káwọn ará nǹkan wá ra kúlíkúlí àwọn ará nǹkan oríṣiríṣi àwọn ará mìíràn. àwọn ará ọjà ló sọ kí a. àwọn Boko Haram máa wá sáàrin ìlú pẹ̀lú aṣọ Boko Haram lọ́rùn látara pé ṣẹ̀ríà lọ ni wọ́n ń lò wọ́n bí yín dákẹ́ bá wọn jà torí jihadist ni wọ́n mọ̀ ń bọ̀. àwọn àwọn yúnífọ̀mù wọn ní dọ́kẹ̀gbọ́n sáfẹ̀ mi nínú ọjà pé ìwọ ṣe wọn fọwọ́ sọ pé ṣé Yorùbá ní ẹni àbí Ìgbò káni pé mi ṣe Christian ní mi náà pé Ìgbò ní mi lẹ́sẹ̀ sí náà máa fa ní sínú ọjà mẹ́ẹ̀ so báyìí kan sáwọn kàṣálà òun wọn ti mú ẹgbẹ́ wọn ti pa ní ìsìn so wọn wá ní kókó òun lòun. so yé báyẹn so brother mi tó ń sọ̀rọ̀ ṣẹ̀ríà tí ṣẹ̀ríà bá wá dé so ètò tó máa ṣẹlẹ̀ tí wọ́n ti ṣètò ẹ̀ kalẹ̀ oye so ẹ jẹ́ kí n fi kíkẹ́ gbọ́ ṣòye because àánú èèyàn máa ṣe gbogbo àwọn arákùnrin ètò tán fẹ́ ṣe lélẹ́yìí òun rèé. lókùngbà tí wọ́n bá ti jẹ́ jihad sì ń bẹ díjọ́ gbẹ̀ndàlùkìyà lókùngbà tí wọ́n bá ti jẹ́ tẹ̀blík jẹ́ pé nǹkan rìn káyé lẹ́rù pẹ́ ṣe jihad à ń jagun yóò bẹ díjọ́ gbẹ̀ndàlùkìyà kí ló dé tá à ń ṣe nìsín àwọn olórí mùsùlùmí ò pè wá ní torí pé wọn yìí kàn ń ṣe jihad ní ṣe pé ẹ ní control tó lórí mùsùlùmí bá pè wá pípẹ́ ẹ jáde ẹ wá ṣe jihad àwọn èèyàn tó wà nítòsí ibi tó ti pèpè wọn àwọn lọ tágbára wọn bá ká àwọn àlù tó tún tẹ̀lé wọn agbára wọn ká àwọn àlù tó tún tẹ̀lé wọn ẹ sì mọ̀ pé ewu ń bẹ nínú kọ́ máa sọ rọ́bìṣì ilé táwọn bíi àwọn yẹn ń sọ pé kò sí jihad mọ́ ewu ń bẹ ń bẹ tó bá kú lórí òkú sórí ewu nínú òfin ṣẹ̀ríà Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tí ò bá jagun tí ó sì dẹ́mi rẹ̀ sọ pé tí jihad bá dé máa kópa ń bẹ̀ tó bá fi lè kú ó kúkú jahiliya torí rẹ̀ ogun òde títí tó fi kú má pàtì là ó ti kó wà nínú ẹ̀mí rẹ̀ pé tí jihad tó bá lọ ṣẹlẹ̀ èmi náà kọ́ máa kópa ń bẹ̀ lófin ní kú lórí jahiliya. sọye brother mi businessman àkọ́kọ́ ni pé ẹ lè wà lìjẹ́nà torí ẹ máa kú lórí jahiliya torí ogun ẹ máa gbọ́ ogun tí ń bọ̀ yìí ṣebí ẹ̀yin ń palẹ̀mọ́ láti jagun àbí ṣebí tí ń palẹ̀mọ́. ogun wo ni ẹ. ogun jihad. ìṣẹ́yìn tó ṣẹlẹ̀ ní pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní bóníkà kó ti gba Islam bó ṣe gba ẹ̀sìn tiẹ̀. ok báwo lẹ́yìn ṣe gbá tí. ibi ẹ̀sìn tèmítẹ́mí ń sìn ṣé ó yẹ yìí mo mọ̀ pé tí bá jí tí mò ń sin lọ́hùn mi tí màá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ń ṣe fún mi ó ti tó èmi. oríṣi mùsùlùmí mélòó ló wà. mùsùlùmí kan náà ló wà. mùsùlùmí kan náà ló wà ẹni tí ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ṣé kìí ṣe mùsùlùmí. mùsùlùmí lèmi náà. ẹni tí tó sọ̀rọ̀ tán sì kìí ṣe mùsùlùmí. mùsùlùmí ni. kò mú bá sí kùránì wá kò sọ́pà nẹ́bì làwọn kọ́ ṣe.
bóní kálukú ṣe gbé ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ní. àníṣe ta ló sọ pé àwọn ń kọ́ ṣe táwọn ò fi jagun jihad. ànábì. ǹjẹ́ ìwà lè ṣe Islam láì ṣe pé tẹ̀lé ànábì. èmi gẹ́gẹ́ bínú tata wa gbọ́ wọ́n ṣe ń gbọ́ mi. ṣé ẹ lè ṣẹ̀sìn láì tẹ̀lé ànábì. ẹ̀yin ò mọ kéwú àwọn tí wọ́n mọ ti fún tẹ̀dọ̀ kéwú náà ń sọ̀rọ̀ yìí. oye ṣé ẹ wá lè tẹ̀lé ànábì ẹ lè ṣe Islam láì tẹ̀lé ànábì. ẹ mọ báwo ni lọ mọ ń gbà láàyè. oye àwọn tí wọ́n tún wá mọ ti fún tẹ̀dọ̀ kéwú ẹ tún gbọ́n táwọn náà sọ. oye torí pé mi ì fẹ́ blame yín because normal thing ni kéèyàn mọ̀mọ́ kí ó kò jẹ́ kankan. oye torí tẹ́yìn náà mọ̀ tẹ́ fi ń ṣe business ẹlòmíì náà ò mọ̀ ṣùgbọ́n kí ó tẹ́ ìmọ̀ yẹn ó dangerous gan bẹ́ẹ̀ ṣe mọ̀ àwa gbọ́dọ̀ wá sọ kéwú fún yín ká wá sọ bí kéwú ṣe jẹ́ fún yín kẹ́ ẹ máa wá wò pé nìkan ní fún wa sálárì àfẹ́ ogun kẹ́ ẹ máa ṣe business yín lọ́káyé yín ó dáa kẹ́ ẹ tún fi lọ́mọ lọ́káyé àwọn ọmọ ó dáa òun ní ìfọ̀kànbalẹ̀ lóore tiwa oye mẹ́kẹ́ wá ní à ń gbowó tá ń fẹ́ fún wa àwọn kan bẹ tó ṣe pé ilẹ̀ wọn ló jẹ wọ́n lógún ẹ̀yin lè wà ní department pé gbogbo tí ò bá ti lówó nú ẹ̀yìn sí mbẹ́ oye ẹgbọ́n táwọn àfáà yín tún sọ. ẹjọ fẹlẹ àpòjù ẹjọ gbogbo student ilé kí ọmọ ní bá ṣe máa yẹ pa ẹ̀kọ́ ní bá ṣe máa jagun ẹ̀kọ́ wọn ní bá ṣe máa wẹ̀ ẹbí àdébí sọ pé gbogbo ọmọ tẹ ẹ bá bí gbogbo ọmọ tẹ ẹ bá bí pátápátá inú ẹ̀kọ́ tẹ gbọ́dọ̀ kọ tó túnra yà láti lé òun ni bóòlù yẹn sí máa mú bẹ́ẹ̀ sí máa wẹdò àti bí yẹn sí máa sùt òkè wọn bá kọ lé bá ìyá rẹ ọgbà ilé kí wọn mọ ọmọ sí ọmọ ilé kí wọn kan tí ò ní sùt lọ́mọ bí yẹn rìn lẹ́mẹ́ àdàkùnrin akẹ́lẹ́ àti sókè ẹ̀sẹ̀ ẹ̀ gàgà ẹ̀wọ́n máa bá ìpè tí máa kọ́ káàkiri ọ́fíìsì àdìmọ́ ní ẹ̀kọ́ wọn máa dà jihadi ẹ bá mú nǹkan tó pọ̀ jù bẹ́ẹ̀ ni pé odò wíwẹ̀ gbogbo ọmọ ilé kí wọn odò wẹ̀ gbogbo ọmọ ilé kí wọn ní sùt ẹ bá ta rọ́bà ní ìsẹ̀ ẹ̀yẹ ẹjọ́ fẹ́ pa o ẹ bá sì ń tafa wọn fẹ́ wọn pa àwọn kíákíá ni o ìbá gangan la yé ń lò ní èso kílódé mo ní orígun mẹ́ta ni jihadi ní agbọ́dọ̀ mọ́ sẹ́ni orígun ọ̀dà àkọ́kọ́ tó máa sọ̀rọ̀ jihadi kankan òun ni yé kí ta lọ́ta akọ wọn ta lọ́ta ọlọ́ka kọ́ wa ní ọ̀tá àbí ọlọ́ka sọ pé wàlá tọ́lú àǹkàlì yẹ̀wò wọ́n ní aláwọ̀ ẹ jọ ṣé ẹ mọ̀ bọ́yìn. èmi ò mọ̀ báyìí o ẹ̀wọ̀n ìbọn ti ra jẹ́. ní tẹ́ ẹ fi mọ̀ bọ́yìn yẹn ẹ tẹ̀lé ànábì nìyẹn gẹ́gẹ́ bá arákùnrin ṣe ń sọ yìí. no ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀fẹ́ o. ẹ gbọ́ mi tó ṣẹlẹ̀ ní pé ẹ máa gbọ́ tẹ́lẹ̀ jẹ́ ìsọ̀rọ̀ jẹ́ sẹ́yìn. ṣe rí ìròrí yín yé mi dáadáa téèyàn ò bá ní ìmọ̀ normal thing ni ní tó bá gbọ́ mọ́sálásí náà ló máa tẹ̀lé gbogbo àwọn ọ̀rọ̀ ìmọ̀ ní sọ fún mọ́sálásí straight ṣùgbọ́n tó bá dé stage kan ibi tá máa gbà engage yìí ni pé wọ́n ti ń bá Islam jà ó wọ́n ti ń bá Islam jà ó táìmù yẹn tó bá jẹ́ gilẹ̀ yìí náà rí ẹgbẹ́ tó bá jẹ́ àdálẹ̀ rí ẹgbẹ́ tó bá jẹ́ kíníkalẹ̀ rí ẹgbẹ́ tó bá jẹ́ bọ̀nlẹ̀ rí ẹgbẹ́ ẹ wà á jàjà yẹn níjà ẹ máa gbọ́ ẹ wà á jàjà yẹn níjà pé ẹ fẹ́ defend Islam tẹ́ ẹ mọ̀ wípé kíni o kíní yẹn ti ń bẹ láti pìlẹ̀ ó lè bá yẹn àwọn tí ẹ̀dẹ̀ ń pa yẹn elédè kan náà níyàn ó lè jọ ọmọ Benin kódà ó lè jọ ọmọ area ọ̀dọ̀ yín tí wọ́n jọ bí yín lásìkò kan náà ẹ ní mọ̀ pé yín náà lè ń para yín ẹ wàá para yín dáàyè kan oye tẹ́ ẹ bá ti wá para yín dáàyè kan wọ́n wàá gbé ẹ́míà wá bá yín kí lẹ́ ẹ́míà Fúlàní oye tẹ́ ẹ bá ti wá gba ẹ́míà tán wọ́n wà gbogbo àwọn ọba yín náà wọ́n tiẹ̀ ti pa wọ́n náà gbogbo wọn ti kú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí yẹn inú yóò mọ̀ dùn pé Islam ti gba ààyè Islam ti gba àlà òfin ṣẹ̀ríà tó wá dé yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ tájẹ̀tì tẹ́ ẹ jagun yẹn gangan tẹ́ ẹ jálágbára wọ́n máa wá sọ yín ibẹ̀ yẹn lẹ́lẹ́rìí mẹ́rin ti fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ṣẹ̀ríà wọ́n máa wá di coup àwọn Fúlàní wọ́n wá di coup wọ́n lè ti obìnrin kan síwájú yóò wá sọ́dọ̀ yín di business yín ibi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ yóò kàn wá bí pé wá tọrọ owó yóò kàn pariwo ní pé ẹ fẹ́ rèpù àwọn Fúlàní mẹ́rin ó bá jáde wọ́n láwọn lẹ́lẹ́rìí wọ́n yọ orí ikú lọ́rùn yín ẹ bá ti ń lọ́nu bí wọ́n ó ṣe yọ gbogbo wọn kọ̀ kejì nìyẹn ilẹ̀ ó wà ní ilẹ̀ Fúlàní ẹ jọ mú bọ̀ ẹ ní sùúrù. ẹ dákọ̀ ẹni mo ti fẹ́ lọ ọ̀rọ̀ mi fọ́ ní àná. ẹ jẹ́ ní pẹ́lẹ́ ètò mọ́tò wípé mo fẹ́ lọ tún kí balẹ̀ jí lọ́jà lọ ntẹ́mi kan fẹ́ sọ ní pé kí ni ẹ mọ́ bínú o ṣe rí nígbà tẹ́mi tán bí èmi nínú Islam náà bí mi sí ẹ̀sìn yẹn mo sì ṣe tí mo fi dàgbà débi tí mo dé yìí ṣé wàá rí gbogbo nǹkan tí bá béè lọ́dọ̀ Ọlọ́run tí bá kásùbà tí bá béè lọ́dọ̀ Ọlọ́run gbogbo Ọlọ́run ṣe fún mi kí láà ní ìdí tẹ̀fí ní kí èmi ẹ̀sìn tí mo ń ṣe tí Ọlọ́run mo fi ń béèrè kan lọ́dọ̀ Ọlọ́run tó ń ṣe fún mi dáhà ní kí fẹ̀sìn yẹn lẹ̀ nísìn ẹ̀sìn rẹ̀ fẹ́ kí lọ sí dandan. ẹ má bínú rárá ẹ má tí ì ṣe mistake mi ì rò pé nìkan tí ì sọ fún yín pé kẹ́ fẹ̀sìn lẹ̀ báyò. inú ọ̀tá ń sọ bí ká fẹ̀sìn lẹ̀. ẹnu jẹ́ gbọ́ lẹ́nu ẹni sùúrù. ṣé ẹ ti gbọ́ lẹ́nu ẹnìkan bí pé kẹ́ fẹ̀sìn lẹ̀.
sọ pé kí fẹ̀ sílẹ̀ inú ọ̀rọ̀ tẹ́ ń sọ ó túmọ̀ sí pé ìsìlámù ń ṣe ọ̀nà kí fi ìsìlámù lẹ̀ inú ètò tẹ́ ń ṣe. ẹ máa gbọ́ iṣẹ́ tí wá ń bí òun ni ká fi ìsìláàmù gangan ha àwọn èèyàn àsìkò tá a wà yìí àsìkò yìí kì í ṣàsìkò irọ́ mọ́ ẹ jẹ́ ká gbé irọ́ tó ti pẹ́ mò ń bọ̀ mọ́tàbíọ́mi tàbíọ́nà ẹ̀jẹ̀ ní sùúrù ẹ jẹ́ ká gbé irọ́ jáde fáwọn èèyàn kọ́rọ́ àníkẹ́ ẹ̀mí ò tì ní ẹni sùúrù náà ká gbé irọ́ kó fáwọn èèyàn káwọn èèyàn rí òdodo oye now ẹ̀yin lẹ́ẹ̀ máa ń ṣàdúrà ó máa ń gbà àwọn fáàsì wo lẹ́ máa fi ń ṣàdúrà. ìṣẹ́yìn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ṣe wà yẹn tẹ́ bá ń ṣẹ̀sì kan tí mo wọlé fún yín àbí tẹ́ ń ṣẹ̀sì kan tí gbogbo tẹ́ ń tọrọ tí ń rí bẹ́ẹ̀ ẹ̀sìn ẹlẹ́gbàjúmọ̀. àní aláwọn fáàsì tẹ́ máa ń kà. ara èmi ń tèmi ẹ mọ̀ pé mi ìkàlà ọba wa èyí jẹ àwọn súwà díẹ̀ tí mo kà nígbà tí fi kí àṣùbà bù ṣe èyí tó kọ mọ́ máa ń bẹ Ọlọ́run pọ̀ léde Yorùbá ni. ok ẹ mọ nǹkan tá a máa ṣe ẹja ṣe báyìí èyí tá a máa ṣe ni pé ẹ̀yin gbà wípé téèyàn bá ṣàdúrà àdúrà máa ń gbà wí. bẹ́ẹ̀ni. lódìdí lẹ́yìn hangi báyìí oye so àdúrà tẹ́yìn ní ó máa ń gbà yẹn èdè yín ǹjẹ́ ṣé oore kan wà tó wà lọ́wọ́ yín tí ò sí lọ́wọ́ ẹlòmíì tí ò sí tàlà tí ò ṣe mùsùlùmí. ó wà náà mo sọ fún pé Ọlọ́run ọba àjọkẹ́ ayọba àṣàkẹ́ ọ̀hún. àníkẹ́ ẹgbọ́n mi àkọ́kọ́ ni pé kò sí àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run bẹ̀ náà ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn nítorí tún fún yín mọ́sálásí ni ó ti yé mi ìtumọ̀ tó wà ń bẹ̀ yẹn ni aláàánú jùlọ ẹ wá ní sùúrù ẹ̀yin tẹ́ wá ládùúà máa ń gbà nínú ẹ̀yin àti mọ̀ọ́mọ̀ ta ló lọ́lá jù lọ́dọ̀ Allah. sẹ́yìn sẹ́yìn tó bá súnmọ́ lọ́hùn. ẹ máa gbọ́ nínú ẹ̀yin àti mọ̀ọ́mọ̀ nínú ẹ̀yin àti mọ̀ọ́mọ̀ nínú ẹ̀yin àtàlẹ́ mọ̀ọ́mọ̀ ta ló lọ́lá jù. ẹ lè fèmí wà níbi mọ̀ọ́mọ̀ tó pà ní mọ̀ọ́mọ̀ òdíṣẹ́ Ọlọ́run ẹni tó lọ́run ránṣẹ́. òdíṣẹ́ Allah ni tó lọ́lá jù yín lọ àbí. wọ́n tó lọ́lá jù nìyẹn. ok ẹ wá gbọ́n tó ṣẹlẹ̀ sí Ànábì mú bọ̀. kò sí ẹni tó yẹ kó sọ bẹ́ẹ̀ pé àdúrà kan bẹ tó ń lè ṣe àfàìsí ni má gbà kò sí ẹni náà anabi sallallahu alayhi wa sallam gan tó jẹ́ pé anabi máa ń ṣàdúrà Ọlọ́run sì máa gbà Ọlọ́run fàṣẹ sí lẹ́nu àyèmáyé nǹkan la anabi tọrọ tọlọ́run fún na anabi amani Allahumma bisiri ma li wa wala di wa bariki li fi ma ataitani Ọlọ́run bọmẹ lọmọ tó pọ̀ yẹn lówó tó pọ̀ ebi pa anabi kú ni anabi jẹ gbèsè kúté kú láyé ni. ṣé ẹ gbọ́n tẹ́ni ẹ sọ. mo gbọ́n tó sọ. now nígbà tí Allah bá fi lè ṣerú ẹ̀ fún ànábì rẹ̀ ẹ̀yin wá ní ẹ̀yin ṣe àdúà ó ń gbà oye ṣé ẹ̀yin sọ fún Allah wípé ẹ̀yin lágbára ju Muhammad lọ nìyẹn ní ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé Allah ló ń gbàdúà tọ̀dọ̀ tí àwọn kan bẹ tán nígbàgbọ́ nínú Allah rárá tádùà tí wọn náà ń gbà kódà tó ju tiyín lọ bẹ́ẹ̀ni ta ló ń gbàdúà tí wọn. náà mo ṣàlàyé fún yín abẹ́ Ọlọ́run náà ni gbogbo wa wà bá ṣe ń sin Ọlọ́run ló yàtọ̀. àníkẹ́ ní sùúrù sọ́ọ̀sì Ọlọ́run oníkàlùkù ló yàtọ̀ abẹ́ Ọlọ́run gbogbo wa wà. ṣé lẹ́yìn Islam ẹni sùúrù ṣé lẹ́yìn Islam ṣé èèyàn tún lè sin Allah bá mi ni. náà mo ti ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan mo ní nílé ayé tún lè sin Allah lọ́nà míì lẹ́yìn Islam. ọ̀tọ̀ ní sísì ọ̀tọ̀ ní kíyàn béèrè kankan lọ́hún ṣe fún yàn gbogbo ẹni tí ń ṣe kàgbọ́n ó lè tọ ọ̀kan náà lọ́hún kọ́ lọ́hún ṣe fún. àwọn kan wá ẹ̀lò ṣé ẹ̀ mọ àwọn tí wọ́n ń pè ní atheist. àwọn tá a náà pè bẹ́ẹ̀. ẹ mọ̀ wọ́n àwọn tí ó bìlíìfù pé Ọlọ́run wà rárá tán gbà pé kò sọ lọ́hùn wọn ò kí ń ṣàdúà wọn ò kí ń ṣàdúà kò sí tó kàn wọ́n pẹ̀lú àdúà páwọn ń pe Ọlọ́run kankan ó yé báyẹn now ayé wọn dẹ̀ ń da wọn dẹ̀ ń kọ́lé mọ́lé àwọn yẹn ń kọ́. náà ni mo ń ṣàlàyé fún ilé ayé kò sẹ́ni tọ́lọ́run lè kẹ́. kí lẹ wí. kò sẹ́ni tọ́lọ́run lè kẹ́ nílé ayé yìí. kò sẹ́ni tọ́lọ́run ò lè kẹ́ báwo. ẹni tó sí lọ́hùn gan Ọlọ́run tó bá béèrè kan náà Ọlọ́run lè fún. nínú Kùránì Allah ń sọ pé tó jẹ́ kí òun máa wo Àyùbá tó fi jẹrà débi tó jẹrà dé yẹn torí pé kò pé òun ni oye ó ní nígbà tí Àyùbá ìsìná dára bàwú ìgbà tá Àyùbá ṣẹ̀ṣẹ̀ wá pè mí tó rántí pé mo wà ìgbà ẹni mo ṣẹ̀ dáhùn gbogbo verses tó wà nínú Kùránì Allah ń fi klọ́ọ̀sì sí pé tẹ́ ẹ bá pè mí màá dá yín lóhùn tẹ́ ẹ bá pè mí mi ò ní dá yín lóhùn tẹ́ ẹ bá pè mí màá dáhùn tẹ́ ẹ bá pè mí mi ní dáhùn oye náà nígbà tó wà nínú Kùránì ṣé ẹ sọ pé Allah ò mọ̀rọ̀ sọ ni.
n tó ṣẹlẹ̀ ní pípé ń pé òun dá ọ lóhùn ó lè dá yín lóhùn nígbà ó lè gbàdúrà yín níbòmíì kì í ṣe dandan náà ní tẹ́ bá tọwọ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́ lóhun fẹ́ kó ẹ mú báàsì Kùránì wá níbi tá láti ní ẹ pè mí máa dá yín lóhùn. mi ò sọ pé mi ò sọ fáìtì pé Ọlọ́run ní tẹ́ ẹ bá pè máa dá yín lóhùn tí wọ́n sọ́lá sẹ́yìn tó ṣẹlẹ̀ ní pé kò sí tọ́lọ́run lè gbàdúrà yín níbo lọ́lọ́run ti níbẹ̀ ẹ fún mi 1 minute kí n fi sọ. ẹni sùúrù rárá ṣé mo ń tẹ̀ sọ àbí ṣé ní evidence ń tẹ̀ sọ abẹ́ẹ̀ ni. ntẹ́mi ṣàlàyé fún yín ni pé. ṣé evidence ń tẹ̀ sọ yín abẹ́ẹ̀ ni. kò sí problem mo ti gbọ́ ti nígbà. àfáàyín ni kẹ ẹ pé nọ́mbà àfáàyín pẹ́ nìkan wà tó ń jẹ́ ms kó wá síbi ẹ bá drop ẹni ẹja bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀. ní táìmù yìí tẹ́ ẹ bá ti lẹ́rìí ọ̀rọ̀ tẹ́ gbọ́n jímọ̀ ẹni tẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ gẹ́gẹ́ tọ́rọ̀ yìí ti kéwòn dé ẹ drop ẹni ẹ bá drop ẹ ọ̀rọ̀ wo lẹ fẹ́ máa sọ pẹ̀lú ọjọ́ ọpọlọ orí ti yín. ètò láyé ẹ kúṣẹ́ kú ètò gbogbo lé nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá yìí sọ pé Máàwú ni wọ́n ń pe Allah ní Benin Republic Máàwú yẹn èdè ẹlẹ́bọ ni o èdè ẹlẹ́bọ ni Máàwú ní ó bẹ Máàwú láwẹ̀ ní wàá mú ìyàwó wa ó dùn Máàwú is Máàwú èdè tẹ́yìn fi ń pè ní ṣó ti yé Máàwú is Máàwú which is Olódùmarè èdè ẹlẹ́bọ ni so wọ́n bá yín sọ látẹ̀ẹ̀kan ẹ̀ gbọ́ Ọlọ́run Olódùmarè ò ní ká pa ẹni tí ò bá ti ṣe nǹkan kan nílẹ̀ Yorùbá àti pé wọn kì í sin nǹkan kan nílẹ̀ Yorùbá ẹ má bẹ mi ágì ẹ má bẹ mi ágì ẹ má gbọ́ ẹ má gbọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ní nà án ẹ̀ẹ́dẹ̀ bá wà ní ìtumọ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ bá wà ní ìtumọ̀ yìí tó pé wọn ṣe ìsìlámù yìí wọn pa wọn. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àwọn tí wọn bóyá àwọn dẹ́tọ̀ ẹ ti sùn. ẹni sùúrù ẹ jẹ́ kí ẹ ṣe wọ́n ti bá wa mute ẹ ṣe gbogbo ilé ẹjọ́ torí ohun yìí máa bo ti tèmi mọ́lẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ṣé ẹ ka Quran 489 fún bàbá ẹ̀ ṣé ẹ ka Quran 4 ṣé bá wa ẹjọ́ tẹ tí ń bá bàbá ìró látẹ̀ẹ̀kan ó ti kàn jù bàbá àwọn Benin Republic wọ́n ṣe àwọn tó wà bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe kinní ju àwọn tó wà nílẹ̀ wa lọ ní tí wọ́n sọ fún yín glaring báyìí wọ́n tún sọ fún yín pé ànábì tí Allah sọ wípé òun ló lọ́lá jù lọ ó ṣe àdúrà kò gbà ànábì jẹ gbèsè tó fi kú ni ebi pa ànábì tó fi kú ni afalatakìlú nà bàbá ẹ mọ ṣe làákàyè kí ló dé tá a ṣe lè sọ pé Ọlọ́run akúbár Elédùmarè akúbár báwo ọ̀bọ ṣe ṣe orí tí náà kí ò ṣe ẹ sọ fún mi make it make sense to me báwo ni èmi ṣe máa fi èdè ti tèmi sílẹ̀ èèyàn kan wá lóhùn wà níbì kan kí n máa kọ́ èdè kí n tó sìn ín ṣé kò ń ṣe pé èdè ọpọlọ nìyẹn ni ẹ kún bẹ́ẹ̀ tó bá ní bisimilahi rahman rahim bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin wọ́n ti tún fún yín lẹ́ẹ̀kan ẹ tún jiyàn ṣé bẹ́ẹ̀ máa ní kristẹni nídìílé yín ẹ máa lẹ́ni tí ò ṣe nǹkan kan ẹ wá fi 17 times ẹ fi ń ṣépè fún ẹ̀jẹ̀ yín irú Ọlọ́run wo nìyẹn irú Ọlọ́run túlétúlé wo nìyẹn túlétúlé làlá náà Allah tó sọ pé òun lòun máa ń ṣìyàn lọ́nà bírò èmi ń sin Allah ló ṣì mí lọ́nà tí irú mọ̀lẹ́ fi rí mi he. Allah ò ṣe mí lọ́nà. Allah ṣe èmi lọ́nà ó lóun gangan la ṣe ní lọ́nà ẹ bá wa gbé àwọn kinní yìí jáde bí mo ṣe ń sọ yìí he thought we are joking we've got evidence nítorí ẹ̀ ni wọ́n ṣe ń sọ fún yín látẹ̀kọ́ pé ẹ máa gbọ́ bàbá mi ṣe sùúrù ẹ máa gbọ́ jàre nítorí ẹ̀ lọ ṣe ń sọ fún yín látẹ̀ẹ̀kan tẹ́ẹ̀kọ́ tí ikún sí tẹ́ ẹ̀ gbọ́ ọmọ tíyàwó yín bá bí síta ẹ lè bá sùn ẹni tó lọ́lá jù lọ Ànábì Muhammad kí òfò àtàdánù kó máa bá ó fẹ́ Àìṣà lọ́mọdún mẹ́fà ó bá sùn lọ́mọdún mẹ́sàn-án. àti tẹ́tí ń bá ọ lọ sẹ́yìn nígbà táwọn sọ ṣẹ́ gbọ́ pé mo bú mọ̀lẹ̀ kan àbí mo bú oníṣẹ̀ṣe kan pé a sọ ibú mi bá à ń sọ yíra wa ni ẹ mọ̀ fẹ́ ibú ẹ mọ̀ bú yẹ ẹ mọ̀ bú ànábì ẹ mọ̀ bú èmi bú mọ̀lẹ̀ yín ṣé mo bú mọ̀lẹ̀ yín ni ìsá bú mọ̀lẹ̀. àwọn bẹ tọrọ látàrọ kan ṣàgídí. tẹ́ ẹ bá ti yàn tí ń bá ń sọ ọ̀tọ̀ ọba yẹn. ẹ bá wa ara ti ń ta wọn ní ká ti ń àwọn òtá ní àyínbẹ̀yà kò kúrẹ́ bí ẹ̀jẹ̀ gẹ́ni pọ́bẹ̀mù yín tẹ́ bá ti sọ̀rọ̀ èébú tẹ́ bá ti bọ́ ànábì ara yín ya. kò mọ tún mẹ́rin èyí tó dẹ̀ wá ń bì. tẹ́ ẹ bá bọ́ ànábì ara yín ya ẹ̀ tí ànábì bù à ń fọ̀rọ̀ yẹra wa ni ẹ sọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ gbọ́rọ̀ yín ẹ má bù ànábì. eléyìí nìkan ìyá mi lè kò mọ tún mọ́ ẹ̀ ó kà àti Lárúbáwá àti English àti Yorùbá kò mọ tún mọ́ ẹ̀. wá sọ kalẹ̀
ẹ bá wa sọ kalẹ̀ ọpọlọ mọ́sálásí kó wà ní ọpọlọ comment jùmọ̀ section kó máa kò fa sí WhatsApp. problem ẹ sọ mí kàrẹ ló fi hàn pé bẹ́ẹ̀ ṣe wà ní ẹtẹ bá yẹn sí Islam ní takò kẹ́ pa yá ní kẹ́ pa bàbá yín tó àbá ẹ ti mọ ṣe bínú Islam. ni àwọn sọ àfọwéra wọn wò ní ẹ ti bẹ̀rẹ̀ sí bọ́ ànábì àfẹ́ dá sí i because àmọ́ bí tá a ti ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ sí bọ́ ànábì sọ̀rọ̀ ànábì à ń bú àwọn ànábì ṣé nígbà táwọn sọ̀rọ̀ láti ẹ̀ka mọ́ sọ owó mọ̀lẹ̀ ní táwọn sọ owó mọ̀lẹ̀. bọ̀dá ẹjọ́ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé wọ́n bú ànábì wọn ò bú ànábì. Ànábì is never your parents neither your family. Wọ́n ń ṣe family yín wọ́n ń ṣe. ṣùgbọ́n ẹni tá gbàgbọ́ nù ẹ̀ bẹ́ẹ̀ ṣe wà ẹ sáà ní òun tẹ gbàgbọ́ nù ẹ̀ tí bá bú ṣé nínú odùn tí bá bú tẹ gbàgbọ́ nínú ẹ̀ ṣé nínú tí yóò dùn. àní téèyàn bá ń sọ̀rọ̀ lọ́wọ́ cut sí the mind kí àwọn yòókù dákẹ́ ọ̀ǹtì ìgbà tó ń bá sọ pé ẹ sọ̀rọ̀ èèyàn kì í máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ máa ń dá wàhálà lẹ̀ èmi ò tí ì sọ̀rọ̀ látàárọ̀ ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ àwọ̀ àwọ̀ yìí èmi sọ tèmi ẹ ti ń bẹ̀rù. tèmi sọ ni pé ẹ jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ ẹ má jẹ́ ká bú ebu. bàbá ẹ jẹ́ sùúrù jàre àwọn fi ṣe yín ni. ká tó sọ̀rọ̀ díẹ̀ ebu tábà tó sọ̀rọ̀ díẹ̀ ebu ànábì jí pátá ànábì bá ọmọ ọdún mẹ́sàn-án sùn ṣé ẹ ní tọ́pìkì mí nù. so òpònú èèyàn lẹni tó bá ń sọ̀rọ̀ ńgbà tẹ́nìkan ò tí ì darí ọ̀rọ̀ tán nítorí pé kí ni tí ò gbéjì ìgbà tẹ́ ń sọ ti yẹn bọ̀jà adákẹ́ ni tó bá ní òkè yìí tẹ́ sọ yẹn tó. bẹ́ẹ̀ mi ṣe wáyé mo lẹ́kọ̀ọ́ ẹni tí ì bá rí yín lè bu bẹ́ẹ̀ ṣe wáyé gbogbo ọ̀tẹ́ ń sọ èmi ò ní pẹ̀kọ́ wa mi nítorí pé bẹ́ẹ̀ ṣe wáyé ẹ mọ owó èèyàn tí mo jẹ́ ó ní bẹ́ẹ̀ ṣe lè má bá mi sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ mi náà ṣe lè má bá yín sọ̀rọ̀ ṣe dọ̀yìn tèmi ń kọ́ ní pé à ń sọ̀rọ̀ látàrọ̀ ẹ ṣe gbọ́n pé mo bú yàn àbí mo bú mọlẹ̀ àbí mo sọ̀rọ̀ òdì gbogbo ọ̀tẹ́ ń sọ mo ń lísì sí mo ń gbọ́rọ̀ yín ṣùgbọ́n àti dín pé ẹ ń bú ebu yẹn èmi ò ní láìkì ẹ nítorí èmi gbẹ̀kọ́ mo lẹ́kọ̀ọ́ mo gbẹ̀kọ́ ọmọdé kan tí bá ọmọdé gan mo mọ́ panlé ni ó yẹ yín. ẹ má jẹ́ ká bú ebu tá a bá fẹ́ sọ̀rọ̀ ká sọ̀rọ̀ èébú yẹn ni kẹyọ kí kó. ló tó fẹ́ bá ẹ sọ láti ìtọ́ ti ń sọ látàárọ̀ more than 2 hours. gbogbo ilé ẹjọ́ mú sọ́lá kí á pè ẹjọ́. ẹ já mi sọ̀kalẹ̀ ńgbà yẹn. bàbá wọn náà sọ̀kalẹ̀ fúnra ẹni rẹ̀. sùúrù ẹ fẹ́ sọ̀kalẹ̀ bọ̀ àbá fẹ́ bá yín sọ̀rọ̀ tó máa tún wá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ mú. mò ń gbọ́ yín nísàlẹ̀. ọ̀pọ̀ ní tilẹ̀ fi rí ẹ fi fẹ́ bá wọn sọ̀rọ̀ so tó bá fẹ́ sọ̀kalẹ̀ bọ̀ tó máa ń bá yín sọ̀rọ̀. ẹ má wọrí ẹ kàn tẹnu mọ́kànlá látàárọ̀ jàre èbí tó bú yín ló so lára yín ni ṣé ẹ bẹnu obìnrin àbẹ́ ìbínú méke wọ́n lè sọ fún yín ẹ̀ ń yí wọn sọ́tún yí wọn sósì. kí lẹ́ ń kanra fún nísìnyí èwo ní kanra nísìnyí èwo ní kanra ẹ bá kí ló dé tẹ̀ ń kanra. àná mútu ẹyẹ kó àwọn bá yín sọ̀rọ̀ nígbà tí ẹ bẹ gbọ́rọ̀ wọn ẹ sọ̀kalẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn ò mọ agenda Islam ní ilẹ̀ Áfíríkà wọn ò mọ agenda Islam ní àgbáyé wọn ò mọ̀ pé láti ayébáyé látayé àtijọ́ gbéregbére òun ni ìkónilẹ́rú ti wà ìkónilẹ́rú yẹn ti wá end wọ́n wá lu another agenda which is religion láti wá kó àwọn èèyàn lẹ́rú again. Number 1 ètò láyé ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kọ́ lọ́n lójú màrí májè kan sọ̀rọ̀ tán bàbá yẹn ń sọ wípé àwọn discover a lot of Kaaba àìmọye Kaaba ló ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn mùsùlùmí ni wọ́n jagun lọ dáná sun wọ́n nítorí kí ọyọ kan ṣoṣo bá lè exist. Ẹ lọ bí AI ní ohun tí mò ń sọ yìí was there any other Kaaba except the one in Mecca? AI máa sọ fún yín pé the one recognized today is in Mecca but historically historians sọ fún wa wípé there were some before tí wọ́n ti wà destroyed by Islamic jihadists ìgbà tó fẹ́ gbé Islam kalẹ̀ wọ́n fẹ́ kó jẹ́ pé èyí tó wà ní Mecca yẹn òun láyé máa dojú kọ. Wọ́n tún sọ ọ̀rọ̀ kan wípé téèyàn bá jí láàárọ̀ á dárúkọ Allah téèyàn bá fẹ́ jẹun á ní bismillah á dárúkọ Allah kò ní sọ dárúkọ Ọlọ́run Elédùmarè ló ṣe kó ń kírun o kò ní dárúkọ Elédùmarè ṣùgbọ́n máa dárúkọ Allah. Now téèyàn bá tún wá fẹ́ pa àgbò tàbí fẹ́ pa òbúkọ tàbí fẹ́ pa ẹdìyẹ Allah yìí náà ló máa dárúkọ pé ṣe kó kírun ṣe mọ̀ wípé compulsorily Arabic language la gbọ́dọ̀ fi kírun accept èwo tún ni tá a bá tún fẹ́ ṣe nǹkan míì Arabic language la gbọ́dọ̀ fi sọ ṣé ẹ ò mọ̀ wípé there is a hidden agenda behind that. Tẹ́ bá tún wá fẹ́ pa ẹran yìí Kàábà lẹ́tùn kọjú dà ẹ wá dárúkọ Allah yẹn kí ló dé tẹ́ fẹ́ pa ẹran tẹ́ sọ pé Elédùmarè mo fẹ́ pa ẹran o torí pé ẹ ti gbàgbọ́ wípé Allah náà ni Elédùmarè ó túmọ̀ sí pé Allah kọ́ ni Elédùmarè Allah tí wọ́n ń pẹran fún ọ̀tọ̀ Elédùmarè ọ̀tọ̀ lóòótọ́ ni wọ́n ní ká máa fi lárúbáwá kírun
ṣùgbọ́n lárúbáwá náà látún fẹ́ máa fi bára wa sọ̀rọ̀ káàkiri àdúgbò ni kò possible now nítorí pé local mentality ló ń ṣe wá ni we have a lot of languages in the world tẹ́nìkan ò dẹ̀ lè overthrow tẹ́nìkan ò dẹ̀ lè over ẹnìkan ò lè jẹ gàba lé wọn lórí èdè Chinese wà Dutchman wà Finnish wà oríṣiríṣiríṣiríṣi French wà èdè ègún wà ẹ lè mú èdè kankan wá fi dominate èdè yòókù tẹ bá wá fẹ́ ṣe ohunkóhun bá fẹ́ pa ẹran ẹ máa kọjú da Káàbà tẹ bá ti kọjú da Káàbà ẹ wá sọ pé bisimilahi kí ló dé tẹ sọ pé ní orúkọ Elédùmarè mo fẹ́ pa ẹran yìí o you can't say that Allah kò ní gbà á tó bá sọ pé Elédùmarè ọba tẹ́rẹ kárí ayé mo fẹ́ pa ẹran yìí o kí àdúrà mi lè gbà kí ìwúre mi lè gbà kí nǹkan mi lè máa lọ déédéé wọ́n á sọ wípé Allah kò ní gbà á nítorí pé Allah kò gbọ́ èdè Yorùbá kò dẹ̀ recognize èdè yìí wà registered sí ohun tí wọ́n fi ń sìn ín tẹ́ bá dé di Ògún èdè káàrọ̀ òjìrè ni wọ́n máa fi ń kí Ògún méje lògún Ògún alájá ní jajá Ògún oníkàkà àti Ògún nígbàdúmọ̀ jẹ́ lórí níjẹ́ wọ́n máa kí bẹ́ẹ̀ tó ti yé wa wọn ò lè fi Haúsá kí wọ́n fi bọ Ògún láíláí nítorí pé àwọn bàbá tiwa lónìí tó bá fẹ́ bọ Èṣù nílẹ̀ wa tó bá fẹ́ bọ Ọ̀ṣun ó ti ní oríkì tọ̀dọ̀ titi wọn lọ́tọ̀ ẹ lè máa sọ lárúbáwá ń bẹ̀ bísí Ọ̀ṣun rárá o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni téèyàn bá fẹ́ sin Allah ó gbọ́dọ̀ sọ èdè àwọn tó ní tí wọ́n fi rẹ́gísítà ẹ̀ which is Arabic as simple as ABC kò sí èdè míì tó lè fi sin Allah ò bá jẹ́ Chinese ò bá jẹ́ Igbo wà á lọ kọ́ èdè lárúbáwá tipátipá ni kò sí èdè míì tó fẹ́ fi sin Ògún wà á wá kọ́ Yorùbá tipátipá ni or else ò lè rí Ògún sìn kó o máa sọ èdè tífí kò possible o lè sọ èdè Bangladeshi tàbí kó o sọ Dutchman kó o sọ pé ò ń bọ Ògún kò ṣeé ṣe you have to speak the language tí wọ́n fi ń bọ Ògún ní èdè tó rẹ́gísítà gbogbo àwọn nǹkan tí èèyàn máa ń bọ Allah ṣègìdì lásán lásán ni èrè ni olúwa lè Káàbà ni Allah kò lè mú ẹ̀fọ́rí kúrò Allah kò lè mú inú kúrò bẹ́ẹ̀ the only thing ni pé kí wọ́n sá máa pa nǹkan ẹ̀jẹ̀ fún ìdí tá a ṣe ń sọ eléyìí ni wípé àwọn èèyàn mọ̀ kí ni wọ́n ń pè ní Islam itself ẹ wò ó tẹ́ ẹ bá dé Mẹ́kà tẹ́ ẹ bá kọ́kọ́ débẹ̀ ó ní ètùtù tẹ́ ẹ máa ṣe ní orúkọ Allah gbólóhùn tẹ́ ẹ máa sọ ni pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak ní tí wọ́n máa wí nìyẹn làbáìkà wọ́n bá ní làbáìkà mo ti dé ìtumọ̀ tí wọ́n bá pè yàn pé lágbájá tó bá rí náà wọ́n ní làbáìkà yá ṣe wo mo ti dé túmọ̀ sí pé this is me or here am I innal hamda gbogbo ọpẹ́ wa nahmata lákàwálé mólùkù àti gbogbo ìṣẹ̀mí àti gbogbo ìṣèjọba la sharika kò lẹ́sẹ̀ lómi àyẹ̀wò ogun náà jáde bí wípé gbogbo ṣìgìdì tó wà mẹ́rin náà kókó ló kọ Allah nìkan bí Ògún ṣe jẹ́ náà ni Allah náà ṣe jẹ́ bí Ògún ṣe ń gba ẹ̀jẹ̀ àgbò tó ń gba ẹ̀jẹ̀ àkọ́jẹ náà ni Allah náà ń gba ẹ̀jẹ̀ ràkúnmí ló ń gba ẹ̀jẹ̀ àgbò tẹ́ ẹ bá wá débẹ̀ ó níbẹ̀ ṣe máa fá orí ẹ máa fárun abẹ́ ẹ máa fárun abíyá tọ́hún dẹ̀ ní kó fún yín padà tó bá dẹ̀ dàbí pé rọ́ ni mò ń pa ẹ gbogbo àwọn tó bá ń lọ sí Káàbà pé látijọ́ tó ti ń lọ yìí ǹjẹ́ wọ́n kó irun wọn fún wọn padà rí pé wọ́n máa kó bọ̀ wálé rárá wọ́n máa ń gbà lọ ni àti ìkànnà àti irun orí àti irun abẹ́ àti gbogbo ohun tó lè jẹ́ nǹkan ẹ̀gbin tó bá wá ṣe bẹ́ẹ̀ tán tó bá tó àsìkò wọ́n máa rọ kiri káàbẹ̀ bí wọ́n ṣe ń ṣe ètùtù bẹ̀ látayébáyé látayé ìgbà àwọn Sabians òun nìyẹn tó bá wá ṣe bẹ́ẹ̀ tó tún ní òkúta kan tó dàbí ojú ara obìnrin tipátipá ni tó ò bá lè fẹnu kàn án wà á nawọ́ sí lọ́ọ̀kan ètùtù ni bí wọ́n ṣe ń ṣe orò ọbẹ̀ nìyẹn tó bá wá ṣe bẹ́ẹ̀ tán tó bá tó àsìkò pẹran wọ́n á pa àgbò wọ́n á pa ràkúnmí nǹkan ọyọkan tán gbọ́dọ̀ pa òun ni dọ́ǹkì so ó ní èèwọ̀
oríṣiríṣi àwọn nǹkan yìí òun ni wọ́n ń ṣe lọ́hùn ṣùgbọ́n a ò mọ̀ tẹ́lẹ̀ tó ń bá wálé wọn á sọ pé má kà ní táwọn sọ lọ́hùn àwọn àgbọ̀dọ̀ mọ̀ ṣùgbọ́n sìn a lè rí live tó ń bá wà ní Mẹ́kà ó ti jẹ́ kí etí àwọn èèyàn ó ṣí wípé bí wọ́n ṣe ń ṣe ètùtù ní ilẹ̀ lukálùkù náà ni wọ́n ń ṣe nílẹ̀ Kaaba that one of Kaaba èyí tó ṣẹlẹ̀ ní Kaaba yẹn àwọn tó jẹ́ lárúbáwá ló pè tó rédè ọ̀dọ̀ wọn ní àwa ń bíbá yóò wá sọ pé kí ẹnikẹ́ni kó wá ṣe ẹ̀sìn kankan ṣùgbọ́n padà lọ sí ibi tí wọ́n ti bí ẹ lọ́mọ ẹlòmíì ò mọlé mọ́ ẹlòmíì ti ṣe lọ ẹlòmíì ò mọlé bàbá ẹ̀ ẹlòmíì ò mọlé ìyá ẹ̀ ibi tán júwe fún pélé bàbá ẹ̀ ló mọ̀ kò mọ ibi tán ti bí i lọ́mọ gangan ọmọ tó bá ṣẹ̀ sọ lẹ́kùn ó ti sọ àpò ìyàkọ́ tó bá wà níbi tó wà táwọn ọ̀tá bá dé tó bá dominate ilé bàbá ẹ̀ ẹjọ́ sílé bàbá tèmi ló fẹ́ sá wá àníkẹ́ ẹ padà lọ sílé àwọn nǹkan tẹ máa lọ ṣe lé ní wípé ẹ lọ béèrè bí àárín yín bo ni àwọn bàbá wa nílẹ̀ sí ǹjẹ́ wọ́n ní àlùmọ́ọ́nì ǹjẹ́ wọ́n lóko kòkó kí ni wọ́n ń ṣe ń dilé wa Ògún náà ń bọ́ ń bẹ̀ ni Ọya náà ń bọ́ ń bẹ̀ ni Ṣàngó náà ń bọ́ ń bẹ̀ ni oríṣiríṣi nǹkan náà ń bọ́ ń bẹ̀ ni torí bí wọ́n ń ṣe lọ́dọ̀ wa làwọn ti Kàábà náà ń ṣe titi wọn lọ́dọ̀ titi wọn wọ́n wá fẹ́ kí àwa káwá bẹ̀rẹ̀ sí máa fi 15 million káwá lọ fi ṣe tọ̀dọ̀ titi wọn káwá pa tọ̀dọ̀ titi wa tì tógun bá wá dé táwọn bá fi èyí táwọn ń ṣe lọ́hùn fẹ́ wá fi jà wá lógun wọ́n á ti destroy tọ̀dọ̀ titi wa káwá tó ti Kàábà dé ìdí nìyẹn tá a ṣe fẹ́ kí everybody kó padà lọ sí ilé má wá sílé bàbá tèmi o torí ilé bàbá mi kọ́ ni wọ́n ti bí ẹ wọ́n náà lọ sílé bàbá àtọ̀dọ̀ títí tiẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn pé báwo lẹ ṣe ń ṣe láyé àtijọ́ tí nǹkan fi ń gún régé tí gbogbo ẹ̀ fi ń lọ síwájú tí wọ́n fi ń borí ọ̀tá torí ogun máa dé o ńgbà ogun bá dé tí wọ́n bá gbé àláàdì láti fi jà wá lógun ṣé àláàlà wa náà máa gbé padà láti fi káńtà wọn ṣé àláà lè bá àláàjà ẹ jẹ́ ká ronú ìlàbọ̀ ìbọn ṣíṣẹ́ o.